lórí ọ̀rọ̀ mi. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Ó ṣé o Ọlọ́run ayérayé. Ó ṣé o Ọlọ́run ààbò tèmi. Ó ṣé o olùpamọ́ mi o. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Mo dúpẹ́ o Ọlọ́run ààbò mi. Mo yìn ọ́ o ọba tó mú mi sùn láyọ̀. Mo gbé ọ̀gá o ìwọ tó pa mí mọ́ lójú oorun. Mo dúpẹ́ o ìwọ tó mú mi jí láyọ̀. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà o. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Mo gbé ọ̀gá o ọba ayérayé. Mo júbà rẹ Ọlọ́run òtítọ́. Àwímáyẹ̀hún àsọ̀rọ̀ mọ́ta ṣe. Ọlọ́run àánú o olóore ọ̀fẹ́ ńlá. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà o. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Ó mà ṣe o ọba àwọn ọba fún ààbò rẹ lórí ayé mi. Ó mà ṣe o Ọlọ́run ayérayé fún pípèsè jíjẹ mímu fún mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Bàbá o ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Ó ṣé bàbá oníbòjì àṣàsì. Ó ṣé ọmọ oníbòjì àṣàsì. Ó ṣé Ọlọ́run ẹ̀mí mímọ́ oníbòjì àṣàsì. Ó ṣé mẹ́ta lọ́kan oníbòjì àṣàsì. Ó ṣé o ìwọ oníbòjì àṣàsì. Àánú mo rí gbà fún ààbò rẹ lórí mi. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. Ó ṣeun o Ọlọ́run ààbò ńlá. Ó ṣeun o oníbòjì àṣàsì. Ọwọ́ tó ràgà bò mí dásàkì rẹ̀. Ó ṣeun o oníbòjì àṣàsì. Ó ṣeun o Ọlọ́run ààbò mi. Ọwọ́ tó ràgà bò mí dásàkì rẹ̀. Ó ṣé o ọba tó pa mí mọ́. Ó ṣé o aláàbò tó dájú jùlọ. Ó ṣé o aláàbò tó lágbẹ́kẹ̀lé. Ó ṣé o aláàbò tí kò láfiwé. Ó ṣé o aláàbò tó dára jù gbogbo àlọ́. Ọwọ́ tó ràgà bò mí dásàkì rẹ o. Olúwa wá ó ṣé o oníbòjì àṣàsì. Ó mà ṣe o oníbòjì àṣàsì. Ọwọ́ tó ràgà bò mí dásàkì rẹ. Ó ṣé o
oníbòjì àṣàṣe. Ìwọ ló pa mí mọ́ o nígbà tí mo sùn o. Ọwọ́ agbára rẹ o ló fi bò mí o. Ìwọ ló jà fún mi lójú oorun mi. Ìwọ ló bùkún mi lójú oorun mi. Ọwọ́ agbára rẹ ló fi dáàbò bò mí. Nígbà tí mo rìn nínú oòrùn, ìwọ làbò mi. Nígbà tí mo rìn nínú òjò, ọwọ́ rẹ ló bò mí. Ọwọ́ tó ràgà bò mí dásàkì rẹ. Ó ṣeun o, oníbòjì àṣàṣe. Ó má ṣe o, oníbòjì àṣàṣe. Ọwọ́ tó ràgà bò mí dásàkì rẹ. Ó ṣe o, oníbòjì àṣàṣe. Ọlọ́run aláìlágbára jùlọ ò mọ̀ ṣe. Ayérayé bàbá mi ò mọ̀ ṣe. Ìwọ ló ń dáàbò bò mí pẹ̀lú ọwọ́ agbára rẹ. Ìwọ ló pa mí mọ́ pẹ̀lú ọwọ́ agbára rẹ. Nínú òjò nínú ẹ̀rùn, ọwọ́ agbára rẹ ló ṣàbò mí. Nínú ìrìnàjò mi gbogbo, ọwọ́ agbára rẹ ló ṣàbò mí. Ààbò rẹ lórí ayé mi ni ò jẹ́ kí ibi kó bá mi. Ọwọ́ tó ràgà bò mí, mo yìn ọ́ lógo. Olúwa wá, ó ṣeun o, oníbòjì àṣàṣe. Ó má ṣe o, oníbòjì àṣàṣe. Ọwọ́ tó ràgà bò mí dásàkì rẹ. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti mọ sábà. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti mọ kọ̀rọ̀ lọ. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi sígbó pátápátá. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi dànù pátápátá. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti mọ sábà. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti mọ ọ̀rọ̀ lọ. Bàbá mi, mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti mọ sábà. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti mọ ọ̀rọ̀ lọ. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi sígbó. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi dànù pátápátá o. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti mọ sábà. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti mọ ọ̀rọ̀ lọ. Èmi dúpẹ́ Ọlọ́run ayérayé fún mo ní ọ láti mọ sábà o. Èmi dúpẹ́ Ọlọ́run ọ̀gá ògo pé mo ní ọ o láti mọ ọ̀rọ̀ lọ. Èmi dúpẹ́ Ọlọ́run pé mo ní ọ o ní olùbádámọ̀ràn mi. Mo dúpẹ́ o Jésù pé mo ní ọ lágbẹjọ́rò mi o. Mo dúpẹ́ o Jésù pé mo ní ọ lólùgbèjà mi. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti mọ sábà. Èmi yìn ọ́ Ọlọ́run pé mo ní ọ láláfẹ̀yìntì mi. Ó ṣé o, mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti mọ sábà. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ
láti máa fọ̀rọ̀ lọ. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi sígbó. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi dànù pátápátá o. Mo yìn ọ́ o Jésù, pé mo ní ọ láti máa sábà o. Mo yìn ọ́ o Jésù, pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. O ṣé, àyè ọpẹ́ yọ nínú ayé mi, bàbá mi mo mọ̀. Èmi tí wọ́n ní àwòbí tí ó bá yára já. Gbogbo ènìyàn panu pọ̀, wọ́n yọwọ́ ìrànlọ́wọ́ lọ́rọ̀ mi. Ẹbí ará ọ̀rẹ́ wọ́n ní a ó wò bó ni ó ṣe ṣe. Wọ́n ní ẹ jẹ́ kó gbẹ́kẹ̀lé Ọlọ́run yóò ràn lọ́wọ́. Àwo bó ni Ọlọ́run yóò ṣe dìde ìrànlọ́wọ́ fún. Wọ́n tún wí pé bóyá Ọlọ́run yóò sọ̀kalẹ̀ láti ràn lọ́wọ́. Ẹ jẹ́ ká mọ wòran rẹ̀. Wọ́n ní a kò ní ràn lọ́wọ́, a ó fojú rẹ̀ rí mẹ́wàá o. Ṣùgbọ́n Ọlọ́run nínú àánú rẹ̀ ló dìde ìrànlọ́wọ́ lọ́nà tí èmi kò lérò rárá o. Ó ṣé o, àyè ọpẹ́ yọ. Ọlọ́run títí lèmi yóò mọ̀ yíyan, èmi yóò mọ̀ gbé ọ̀gá. Èmi tí wọ́n fẹ́ kí mo jẹun nínú balẹ̀. Ìwọ Ọlọ́run ayérayé ló fàánú gbà mí, ló sọ mí dáládé, ló sọ mí dọ̀ba, ló sọ mí dòmìnira. Ó bà gbogbo ìmọ̀ ibi jẹ́ lórí ayé mi. Ó Ọlọ́run bàbá àgbà o, ó ṣé, àyè ọpẹ́ yọ. Ó mọ̀ ṣé o, àyè ọpẹ́ yọ o. Ó ṣé o, àyè ọpẹ́ padà yọ. Ọba mi o, ó ṣé, àyè ọpẹ́ yọ. Ó ṣé, àyè ọpẹ́ yọ. Bàbá, ó mọ̀ ṣé o, àyè ọpẹ́ yọ o. Mo yí ó ṣé o, àyè ọpẹ́ padà yọ. Ó ṣé, Ọlọ́run ògo ìyanu tó ṣògo nínú ayé mi. Ó ṣé, Ọlọ́run ìyìn tó ń gba gbogbo ìyìn nínú ayé mi. Ó ṣé, Ọlọ́run tí kò pín ògo rẹ̀ pẹ̀lú ẹnìkankan lórí ọ̀rọ̀ ayé mi. Ó ṣé o, ìwọ Ọlọ́run tó fún mi lọ́rọ̀ sọ nígbà gbogbo. Ó ṣé, ìwọ bá tí kò jẹ́ kó lè mọ́ mi bó ti wù kó lè tó. Ó ṣé o bàbá, àyè ọpẹ́ padà yọ. Mo mọ rírì rẹ o. Ó ṣé, àyè ọpẹ́ yọ. Ó ṣé, àyè ọpẹ́ yọ. Ó ṣé, àyè ọpẹ́ yọ o. Bàbá mi o. Ó ṣé o, àyè ọpẹ́ padà yọ. Porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Ìwọ ọba tó ń gba gbogbo ògo àti ìyìn lórí ayé mi ní ojoojúmọ́, tí kò pín ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni, tí kò tó sì fi ìyìn rẹ fún ẹgbẹ́ pẹ̀lú bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà. Ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé ṣe ìwọ tó ń fi ààbò rẹ bò mí ní ojoojúmọ́, tó ń pa mí mọ́ nígbà gbogbo, èyí tó ń jẹ́ kí ààyè ọpẹ́ kó mọ yọ fún mi lóòrèkóòrè, lábẹ́ bó ti wù kó le tó, lábẹ́ bó ti wù kó rí, lábẹ́ bó ti wù kí gbogbo nǹkan kan á tó. Ìwọ Ọlọ́run mú kí ààyè ọpẹ́ kó mọ yọ fún mi nípa gbogbo, nípa dídá mi láre, nípa sísànú fún mi, nípa ṣíṣe mí lógo, nípa dídí ìrànlọ́wọ́ fún mi ní gbogbo ọ̀nà. Ògo ní forúkọ rẹ bàbá, ògo
ògo ni forúkọ rẹ ọmọ, ògo ni forúkọ rẹ mímọ́, ayé rẹ gba ọpẹ́ àti ìyìn, àjùlọ gba ọpẹ́ àti ìyìn. Èmi àìdèmọ bẹ̀rù, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o, mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ o, mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ. Èmi mọ̀ lóore o, mo sọ wípé o mọ̀ ṣe bàbá ọmọ ẹ̀mí mímọ́, o ṣe Ọlọ́run àtóbi jùlọ, o ṣe Ọlọ́run lórí ọ̀fẹ́, ìbẹ̀rẹ̀ àtòpin gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn fún títóbi rẹ lórí ayé mi, fún àánú rẹ lórí ayé mi, fún ìjẹ́rìí agbára lórí ayé mi ní òrèdóòrè. Olúwa fún gbogbo ìtọ́jú èyí tí mò ń rí gbà lọ́dọ̀ rẹ, ìwọ ọba tí kò pé ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni, tí kò sì gbà fẹ́nikẹ́ni àfẹ́rẹ́kẹ́rì kan láti pín nínú ìyìn rẹ. Olúwa ọmọ ṣe o, ológo jùlọ o ṣe, nítorí pé ní gbogbo rẹ òun gba gbogbo ògo, òun gba gbogbo ìyìn, òun gba gbogbo ògo, òun gba gbogbo títí ayé lèmi ọmọ yìn ọ́, èmi ó sì mọ gbòòrò gẹ́gẹ́. Àní fún ohun ògo tuntun mìíràn èyí tí wọ́n tún ti bẹ̀rẹ̀ sí gbà sí ní ọ̀tun láti òní lọ ní ojú àti Olúwa gba ọpẹ́ àti ìyìn mi fún gbogbo àwọn ògo tuntun mìíràn èyí tí wọ́n tún bẹ̀rẹ̀ tó gbé sínú ayé mi, àyè tó tún bẹ̀rẹ̀ sí mú kọ́ ọmọ púyọ nínú ayé mi, kó tún mọ jẹ nínú ayé mi àti wá lọ. Ọlọ́run ọmọ ṣe bàbá mi mọ́, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Mo sọ pé kábí yóò ṣe Ọlọ́run ayẹ títí lèmi ò mọ yìn ọ́, èmi ò gbórúkọ rẹ àti tó fi gbéga ní orúkọ rẹ. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé orin Dávidi orí ìkẹẹ̀dọ́gbọ̀n, a kà ẹsẹ̀ 4 dé ẹsẹ̀ 7 rẹ̀. Ìwé orin Dávidi orí 25 ẹsẹ̀ 4 dé 7. Fi ọ̀nà rẹ hàn mí, Olúwa, kọ́ mi ní ipa tìrẹ, sìn mí ní ọ̀nà òtítọ́ rẹ, kí o sì kọ́ mi. Nítorí ìwọ Ọlọ́run ìgbàlà mi, ìwọ ni mo dúró tì ní ọjọ́ gbogbo. Olúwa, rántí àánú àti ìṣeunfẹ́ rẹ tí ó ní ìrọ̀nù, nítorí tí wọ́n ti wà ní ìgbà àtijọ́. Má ti rántí ẹ̀ṣẹ̀ ìgbà èwe mi àti ìrékọjá mi, gẹ́gẹ́ bí àánú rẹ ìwọ rántí mi, Olúwa, nítorí oore rẹ. Ọlọ́run àánú, Jésù Kristi ọmọ Dávidi, ẹ ṣàánú fún mi. Èmi Sunday Ọládélé ni mo ké pè yín, Ọlọ́run àánú, Jésù Kristi ọmọ Dávidi, ní ìṣẹ̀ra ayé lọ́kan, ẹ ṣàánú fún mi. Àpè mọ́rẹ́ni là ń pè tèmi jire, àwa yó ló sì mú nkúkú dání tí wọ́n fi ń yọra wa léyìn. So mo yó kì í mú ìjà dání, kì í sì mú èébú dání pẹ̀lú. Èmi sọ ti tèmi, ìwọ náà sọ ti tiẹ̀. Èmi nídìí àánú Ọlọ́run àti ti Jésù Kristi. Ṣé ìwọ nídìí rẹ̀ bí? Tó bá nídìí rẹ̀, ké Ọlọ́run àánú, Jésù Kristi ọmọ Dávidi, ìṣẹ̀ra ayé lọ́kan, ẹ ṣàánú fún mi. Nípa àánú Ọlọ́run láti lè mọ ọ̀nà tọ́tọ́, ọ̀nà tó yẹ láti mọ̀ rí, nítorí pé kí ni Ọlọ́run fúnra rẹ̀ ní ọmọ tó wá sí ọ̀nà. Ìrìn àjò ayé yìí láì sí ìtọ́ni Ọlọ́run àti ìfinimọ̀nà Ọlọ́run, gbọ́ ènìyàn ti kú, ó ti jẹrà, ó ti ràn, ó ti jẹ́ dìgbà yìí pátápátá láì kù síbi kankan, láì jẹ́ pé wọ́n ti gbé sí. Èyí tí ni tó ní Dávidi fi ké wípé kí ni, fi ọ̀nà rẹ hàn mí, jẹ́ kí fi ọ̀nà rẹ hàn mí, Olúwa, kọ́ mi ní ipa tìrẹ. Ṣùgbọ́n bí Ọlọ́run bá fi ọ̀nà rẹ̀ hàn ènìyàn tí ó sì kọ́yàn nípa tirẹ̀, àánú ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú. Ẹni tọ́lọ́run ṣàánú fún kò lè fi ọ̀nà rẹ̀ hàn. Ẹni tọ́lọ́run ṣàánú fún bẹ́ẹ̀ ni kò lè kọ́ ní ipa tirẹ̀. So tèmi àti ẹ ta bá ní àǹfààní láti jẹ́ni tí ó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní òrèdóòrè, tèmi àti ta bá jẹ́ni tó ní àǹfààní láti máa kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ní òrèdóòrè, tèmi àti ta bá jẹ́ni tá ní àǹfààní láti lè mọ gbóhùn sókè, láti yin Ọlọ́run lógo, àbí láti ké pe Ọlọ́run, láti sọ ẹ̀dùn ọkàn wa fún Ọlọ́run, láti béèrè ohun tá a fẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé kí ni Ọlọ́run ṣàánú fún mi ni, nítorí pé kí ni Ọlọ́run ṣàánú fún wọn náà ni, nítorí pé kí ni Ọlọ́run ṣàánú fẹ́ni kọ̀ọ̀kan wa ni. So nígbà tí a wá ti rí àánú ìgbà, ìdí tó fi jẹ́ pé àtúbọ̀ tó béèrè fún àánú yẹn sí ju tàtí wá lọ, láti lè mọ ibi tí ó yẹ ká rìn sí àti ibi tí ó yẹ ká rìn sí, kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe àti ìgbésẹ̀ tó yẹ ká gbé, nítorí pé kí ni láti wọnú ògo, láti tayọ, láti mọ ṣe rere, láti mọ lè já wálẹ̀ mọ́, ó pè fún ìtọ́ni àti ìfinimọ̀nà Ọlọ́run. Tí Ọlọ́run bá finimọ̀nà, gbọ́ mi, kò sí òǹtọ̀run náà láyé yìí, yóò padà bọ̀ sọ́wọ́ pápẹ́ Sátánì ni. So jẹ́ ká wá
jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká béèrè fún àánú Ọlọ́run alààyè láti máa fi ọ̀nà rẹ̀ hàn wá àti láti máa kọ́ wa sípa tirẹ̀, èyí tí nígbà gbogbo a fi lè mọ jẹ́ alágbára ní ọ̀tun, àfi ní ṣìrìn, àfi ní jẹni tí Sátánì àtàrí kéréje rẹ̀ wọn lè gbé ṣubú dúkú níwájú Ọlọ́run láti lè mọ jẹ gàba lé wa lórí. Ó ní sinmi ní ọ̀nà òtítọ́ rẹ kí o sì kọ́ mi, nítorí ìwọ ni Ọlọ́run ìgbàlà mi. Ìwọ ni mo dúró tì ní ọjọ́ gbogbo. Kò sí ohun tó lè mọ̀ ṣe àbí ibikíbi tó lè mọ̀ lọ, má jẹ́ kí Ọlọ́run kó gbẹ̀yìn. Èyí wọ́n sọ kíríkan ní gbogbo gbà fún àwọn ènìyàn. Kí ni àǹfààní mi níbi tí Ọlọ́run kò sí? Ìtí mo ń sọ ni wípé kí ni èèmọ̀ nǹkan tí mò ń wá lọ síbi tí Ọlọ́run ti fara hàn níbẹ̀, bí kò bá ṣe pé mo bá ń wá wàhálà àti ìdààmú àti ìyà fúnra mi. So gbogbo nǹkan ti tèmi Ọlọ́run sìn mi, wà pẹ̀lú mi, ṣáájú mi, kẹ́yìn mi. Tọ́lọ́run bá ti lè sìn mi lọ, ó tún mọ̀ pé kí n jókòó mi jẹ́ níbi tí mo bá wà, ó tẹ́ mi lọ́rùn. Nítorí pé kí ni ẹni tọ́lọ́run ò sìn nínú ìrìn àjò rẹ̀, tọ́lọ́run ò bá rìnrìn àjò, ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ ewu. Tẹ́tẹ́ ló ń ta, ó lè lọ kọ́ bọ̀ọ̀rẹ́, ó sì lè lọ kọ́ mọ́ bọ̀ọ̀rẹ́, ó lè má débi tí ń lọ gan. Ṣùgbọ́n tọ́lọ́run bá sìn ènìyàn nínú ìrìn àjò rẹ̀ gbogbo, tọ́lọ́run bá sìn ènìyàn, tó bá pẹ̀lú ènìyàn nínú gbogbo tí èèyàn ṣe, àlọ́ àtàbọ̀ ire ni. Abálájọ tó rí tí Dáfídì fi ké pé Olúwa ṣé kí n lọ? Ọlọ́run lọ. Ó tún béèrè lẹ́ẹ̀kejì wípé Olúwa ṣé ń bá? Ọlọ́run ni yóò bá. Ó tún béèrè pé sọ òun ó rí gbà padà, Ọlọ́run tún pé yóò rí gbà padà. Dáfídì ò gbéra gbùrù kó wá sọ pé òun lé àwọn ọ̀tá lọ. No. Ọkọ ké pe Ọlọ́run, Olúwa ṣé kí n lọ? Yẹn ni pé Olúwa ṣé ó sìn mi lọ? Sọ pẹ̀lú mi, sọ ràn mí lọ́wọ́. Olúwa ṣe kí ni? Olúwa dá lóhùn pé òun ó pẹ̀lú rẹ̀, òun ó ràn lọ́wọ́, òun ó gbèjà rẹ̀ jà, òun ó sì fún ní agbára láti lè gba gbogbo ẹ̀. Ó sì lọ, ó bá àwọn ọ̀tá, ó kọlù wọn, ó gba gbogbo tí wọ́n jí, ó tún gbà lágbàlé. Yẹn pé ó tún kó àwọn kan gangan ní kíni, ó tún kó wọn lẹ́rú. Nítorí pé Ọlọ́run sìn ní ọ̀nà òtítọ́ rẹ̀. Ó sì kọ́ pẹ̀lú nítorí òun ni Ọlọ́run ìgbàlà rẹ̀. Ta ni Ọlọ́run ìgbàlà tirẹ̀? Ìbéèrè tí kálukú wa kọ̀mọ̀tọ́ gbọ́dọ̀ mọ̀ dáhùn sínú ara rẹ̀ ni. Tó bá yẹ pé lóòótọ́ àti lódodo Ọlọ́run ẹlẹ́dọ̀ọ̀ràn àtayé, ẹ̀yin tó wò sùsùn, tó fẹ́ mi, tó fẹ́ ọ, tó fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa, tó fi dẹ́nì kọ̀ọ̀kan wa ní àwòrán ara rẹ̀, bá ní Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹ jẹ́ wípé kí ni àǹfààní wà fún ọ láti lè gbóhùn sókè pé Ọlọ́run àánú, Jésù Kristi ọmọ Dáfídì, ẹ ṣẹlẹ̀ ayé lọ́kàn, ẹ ṣàánú fún mi. Èyí tí mo ṣe nínú ìdààmú wàhálà ìṣòro yìí ó tó gẹ́. Mọ kí ni ìtàn ńlá kọjá, ìwọ lọmọ tó ńlá kọjá. So ìtàn ńlá kọjá tó ń jẹ́ ìbànújẹ́ ọkàn rẹ yẹn ló fi bá Ọlọ́run sọ pé Ọlọ́run, èyí tí mo ṣe nínú nǹkan báyìí ó tó gẹ́. Irú èmi ní ìsìn, ohun tó jẹ mí lógún ni wípé kí ni ìtayé mi kó gba ìpadà rere. Èyí tí mo ṣe nínú bẹ́ẹ̀ tí ń pè mọ dọ́gbọ́n sí ó tó gẹ́. Ogun tó jà àwọn òbí mi kó mọ́ ṣe jà mí. So kálukú pẹ̀lú tiẹ̀, ìwọ lọmọ títí ẹ. So tó bá jẹ́ pé Ọlọ́run tó dọ̀run àtayé tó wò sùn tó fẹ́ mi àti ẹ gẹ́gẹ́ ní àtọ́ fẹ́ wa débi kó tún dá wa ní àwòrán bá ní Ọlọ́run ìgbàlà rẹ. Ẹ jẹ́ wípé kí ni àǹfààní wà fún ọ láti gbóhùn sókè láti ké pe Ọlọ́run wípé Ọlọ́run, èmi kò ní ẹ̀rí kankan bí kò ṣe wọ. Dìde nínú àánú rẹ, Jésù Kristi ọmọ Dáfídì, ẹ̀yà dìde nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ, ẹ̀yà ẹ ṣe ra lọ́kàn, ẹ ṣàánú fún mi. Èyí tí mo ṣe nínú gbogbo ṣùgbọ́n yìí ó tó gẹ́. Ọlọ́run ṣetán, Jésù Kristi náà ṣetán, wọ́n ti láti ṣe ra wọn lọ́kàn láti ṣàánú fún ọ. Má ṣe dúró ti ohunkóhun kan mìíràn. Wo Olúwa, rántí àánú àti ìṣeunfẹ́ rẹ tí ó ní ìrọ̀rùn nítorí tí wọ́n ti wà nígbà àtijọ́. Má ṣe rántí ẹ̀ṣẹ̀ ìgbà èwe mi àti ìrékọjá mi, gẹ́gẹ́ bí àánú rẹ ìwọ rántí mi Olúwa nítorí oore rẹ. Rántí àánú rẹ gẹ́gẹ́ bí àánú rẹ. Kí ni tí gbólóhùn ní ṣe? Yẹn ni pé má ṣe wo ti ẹ̀ṣẹ̀ àti ìwà búburú mi, nítorí pé mo fẹ́ mọ̀kọ̀, aláìpé, aláìyẹ, aláìmọ̀ ni mí. Gbọ́ àwọn kan nìyẹn,
Jésù Kristi gẹ́gẹ́ fúnra rẹ̀ tó gbé sọ kí ló jẹ́ nìkan fi ń pòun dẹ́ni rere ìpẹ́ni rere kan kò sí. So wọ́n náà mọ́ ríra rẹ bí ẹni tó pé kí ni ìtumọ̀ rẹ̀? Rẹ ara rẹ sílẹ̀ pátápátá níwájú Ọlọ́run àti níwájú ènìyàn gbogbo pátápátá. Èyí mọ̀ bóyá tí mo sọ yìí rẹ ara rẹ sílẹ̀ pátápátá mọ́ tẹnu mọ́ níwájú Ọlọ́run àti níwájú ènìyàn gbogbo. Ipò yòówù kòwù kò lè ní, ọlá yòówù kòwù kò lè ní, owó yòówù kòwù kò lè ní, rí i pé ọ̀n rẹ ara rẹ sílẹ̀ pátápátá mo wí níwájú Ọlọ́run àti níwájú ènìyàn gbogbo. Ọ̀kan lára àwọn nǹkan tó tún mú kó tó mọ rí àánú Ọlọ́run gbà jù tàti ẹ̀ wá lọ nìyí. Ẹni tó jẹ́ onígbéraga kì í rí àánú gbà. Ọgbọ́n tọ́lọ̀ sọ nípa onígbéraga ni ojú rẹ̀ kan ọkàn gidi gan sí gbogbo àti ọ̀gbìn tí onígbéraga. Ọkàn rere ní ti mọ̀ ń wo àwọn onígbéraga yẹn pé kì í rí tiwọn rú pàápàá. Ó jìnnà sí wọn gidi gan. Ṣùgbọ́n ẹni tó rẹ̀ rẹ̀ sílẹ̀ Ọlọ́run lè mọ̀ pẹ́kipẹ́ki ni. Tó bá béèrè nǹkan ẹyọ kan Ọlọ́run sì tààtì fún ní ìgbà ìtòrí pé ojú onírẹ̀lẹ̀. So mọ̀ ríra rẹ bẹ́ẹ̀ ni tó pé mọ̀ ríra rẹ bẹ́ẹ̀ ni tó sàn jẹ́ nìkan lọ mọ̀ ríra rẹ bẹ́ẹ̀ ni tí ọjà mọ̀ kankan. Ó sì rí wípé kí ni Ọlọ́run túbọ̀ mọ̀ mú kí o túbọ̀ mọ̀ rí àánú àti ìrọ̀fẹ́ àtọ́jú rẹ̀ ṣàtì wá lọ. Ọlọ́run pè mí àti ẹ ṣàkíyèsí wípé kí ni níwọ̀n bá tó bá ti jẹ́ pé òun nìkan ní ìgbẹ́kẹ̀lé àti agbára rẹ àti ìrètí rẹ ò ní ìṣòro ò ní wàhálà. Ohun kan tó nídìí ni pé mọ̀ tẹ̀síwájú. Ohun kan tó nídìí ni pé túbọ̀ mọ̀ gbé nínú ìfẹ́ rẹ̀. Ohun kan tó nídìí ni pé mọ̀ yọ mọ̀ fọkànbalẹ̀ kó sì mọ̀ dúpẹ́ nígbà gbogbo. Ohun tó nídìí ni wípé mọ̀ rán létí ọ̀rọ̀ àjọsọ yìí nígbà gbogbo. Ó sì rí wípé kí ni àánú tó ń béèrè fún yẹn ó rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Ó rí ti Jésù Kristi náà gbà. Ó tún wá rí àánú gbà lọ́dọ̀ ènìyàn gbogbo nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ yóò kọjá lọ yóò sì mú kí gbogbo ènìyàn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàánú fún ọ. Nítorí pé òun ní fọwọ́ tọ́ ènìyàn lọ́kàn wípé ẹ ṣàánú fún lágbájá, ẹ fojú rere wo lágbájá, ẹ ràn lágbájá lọ́wọ́. Kì í ṣe agbára àbí mímọ̀ ènìyàn àbí pípé ènìyàn no àbí ọgbọ́n ènìyàn àbí mímọ̀ ọ̀rọ̀ sọ ènìyàn. Ọlọ́run ni mo fọwọ́ tọ́ àwọn ènìyàn lọ́kàn tí wọ́n fi ń ṣàánú ènìyàn. So tẹ̀síwájú láti mọ gbé nínú ìfẹ́ Ọlọ́run. Má jẹ́ kó sú ọ, má jẹ́ kó rí ọ, má jẹ́ kí Sátánì àtàrí kéré kí wọ́n ṣe kíni kí wọ́n tàn ọ́ láti jìnnà sí Ọlọ́run. Tí wọ́n bá ti rí lè ṣe ẹ jẹ́ pé kíni àǹfààní ti wà fún ọ láti lè mọ fi gbogbo gbà tọ̀sán tòru láì sí mẹ́ta ṣe mọ́ képe Ọlọ́run wípé Ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dávidi ẹ ṣe àlọ́kàn ẹ ṣàánú fún mi. Àánú yẹn yóò sì mọ fọ kíkan nígbà gbogbo ní gbogbo ọjọ́ lórí ayé rẹ̀. Àánú yẹn kò sì lè gbẹ láláì ní ọ̀tún yóò mọ fa Ọlọ́run mọ rántí àánú rẹ̀ yóò sì mọ rántí ṣe òun fẹ́ rẹ̀ yóò mọ pé lóòótọ́ àti dodo Ọlọ́run àánú lòun yóò sì mọ kọjú sí ọ ṣe ọ lórí yóò mọ kọjú sí mi ṣe mi lórí nígbà gbogbo kò ní fẹ́ kẹ́ nínú wa sílẹ̀ fún ìyà jẹ àti fún òṣìta ní orúkọ ti Jésù Kristi nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ìwà Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ àti Jésù Kristi ti Násárẹ́tì tí gbogbo agbára yàtọ̀ tó bẹ ní káwọ́ rẹ̀ wò ní sinmi àti mọ̀ fọdẹ́ hàn wá àti mọ̀ kọ́ wa àti mọ̀ ṣàánú fún wa àti mọ̀ gbé wa ró àti mọ̀ sọ̀rọ̀ wa dayọ̀ àti mọ̀ mú wa rójú rẹ̀ àti àánú ènìyàn gbogbo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún àánú rẹ̀ lórí ayé mi èyí tí o tún fi wò mí sùsùn láti ṣe káyọ̀ kó gbà mí láti lè gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ títòní láti lè mọ fi ọ̀dọ̀ rẹ̀ hàn mí àti láti lè mọ kọ́ mi àti láti lè mọ fi mí mọ̀nà ògo ìgbàlà àti ṣelógo kémi kí n má bàa ṣe ṣọdún bàbá gba ọgbà àti mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run àánú mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run àánú èmi àdéhùn bẹ̀rù pọ̀ mọ̀ sọ wípé o ṣe èyí fún àánú tí mo tó rí gbà lọ́dọ̀ rẹ̀ èyí fún àánú tí wọ́n tó fi bá mi ṣe àyè láti lè mú mi gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ àyè láti lè kọ́ mi ní ọ̀rọ̀ rẹ̀ láti mú kí etí mi kó tún gbọ́ òròyìn ayọ̀ láti ọ̀dọ̀ rẹ̀ wá àyè láti mọ fi mí mọ̀nà àyè láti mọ tọ́ mi àyè láti mọ kọ́ mi láti fi mí lọ́kàn balẹ̀ wípé èmi ò lè sọ̀dọ̀ àyè ní ìyà ò lè jẹ mí nítorí pé kíni ìwọ wà pẹ̀lú mi láti mọ tọ́ mi láti mọ kọ́ mi láti mọ fi mí mọ̀nà títọ́ òdodo rẹ̀ ni àyè láti mọ jẹ́ gbàdá fún mi ògo ni fún orúkọ rẹ̀ bàbá ògo ni
forúkọ rẹ ọmọ, ògo ní forúkọ ẹ̀mí mímọ́. Ayérayé bàbá mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn. Mẹ́tàdínlọ́kan mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn. Èmi àìdè mọ́ bẹ̀rù, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé o ṣe Olúwa, mo sọ wípé o ṣe àjùlọ, mo sọ wípé o ṣe èmi mọ́, mo sọ wípé o ṣe èmi nínú èmi ni mo gbé orúkọ rẹ ga o. Ògo ìyìn àtọpẹ́ ní forúkọ rẹ títí lè jẹ́ ọ̀sẹ̀ ìgboro sí mímọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ẹ̀kọ́ rẹ ibi èyí tó tún fi kọ́ mi ní òwúrọ̀ yìí, láti lè mọ jẹ́ Ọlọ́run ìgbàlà mi ju ti àtẹ̀yìnwá lọ, láti lè mọ mú mi rí àánú àti ṣeun fẹ́ rẹ ju ti àtẹ̀yìnwá lọ ní gbogbo ìrìnàjò ayé mi, pàápàá jùlọ láti mọ mú mi tayọ nínú rere ṣe nígbà gbogbo. Bàbá ògo ní forúkọ rẹ. Àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ìyìn ògo ọlá àtọpẹ́ ní forúkọ rẹ Ọlọ́run ayérayé. Ìyìn ògo ọlá àtọpẹ́ ní forúkọ rẹ ìwọ Ọlọ́run òtítọ́. Ìyìn ògo ọlá àtọpẹ́ ní forúkọ rẹ ìwọ Ọlọ́run awímọ̀ ìyẹ̀hùn, ìwọ ọba tó ń jẹ́ ìbílẹ̀ bẹ̀rù fún ẹ̀kọ́ rẹ ibi èyí tó tún fi kọ́ mi tó tún fi bọ́ mi lówùúrọ̀ yìí. Àyè láti mú kí ayé mi kó túbọ̀ gba ìyanu àti ìyọ́nú rẹ àti òrùka àti ojú rẹ àti wá lọ. Ó láti mọ mú mi rí ìṣeun fẹ́ àti àánú rẹ àti òjò àti láti mọ rántí àánú rẹ nígbà gbogbo lórí ọ̀rọ̀ ayé mi ṣe. Àyè láti mọ mú tẹ̀síwájú rere bá ayé mi, láti mọ mú ayọ̀ gbàlà rẹ jẹ́ tèmi nígbà gbogbo, láti mọ mú ìgbéga bá tèmi bá mi nígbà gbogbo, láti mú kí ìfọkànbalẹ̀ rẹ kó túbọ̀ jẹ́ tèmi gbogbo, àlàáfíà pípé àti ìdùnnú àti ìgbéga àti ìṣòro kó túbọ̀ jẹ́ tèmi nígbà gbogbo. Bàbá láti mú káyọ̀ kó túbọ̀ fọdún ògo bó ṣe fọdún ògo lọ. Ọlọ́run mo sọ wípé o ṣe o, ológojọ mo sọ wípé o ṣe, àjùlọba mo sọ wípé o ṣe, èjìnlẹ̀fẹ́ mo sọ wípé o ṣe. Èmi àdé mi bẹ̀rù bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ. Ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ. Èmi àdé mi bẹ̀rù àgbà ọpẹ́, àgbà ọpẹ́, olùgbà yìí mi. Oore ńlá ni èyí tí wọ́n ṣe fún mi o, àní fún ẹ̀kọ́ rẹ bí èyí tí wọ́n fi kọ́ mi tó fi bọ́ mi. Àyè láti mú kí ayé mi kó túbọ̀ gba àánú rẹ ọjà tí wọ́n lọ, àyè tó kó túbọ̀ gba ìyanu ọjà tí wọ́n lọ, àyè láti mọ rí ìṣeun fẹ́ àtàánú àti ìyọ́nú ọjà tí wọ́n lọ, àyè láti mọ ayé mi gba ìyanu àti fọnú ògo fọnú rere gbogbo wáta, láti mọ ẹ̀mí tẹ̀síwájú fún rere ní gbogbo gbà. Olúwa o ṣe alágbára mọ́ sọ wípé o ṣe. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ẹ̀kọ́ rẹ ibi ètò tí mo kí etí mi kọ́ gbọ́, èyí tó tún mú kọ́ lápárí nínú ayé mi, ètò túmọ̀ sí wípé kí ni ayé mi ò tún mọ ìbànújẹ́ mọ́, ayé mi ò tún wà lójú kan náà mọ́, ayé mi bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú rere àti ìmúgbòòrò rere ju ti àtẹ̀wá lọ gbogbo ọ̀nà. Bàbá mo sọ wípé o ṣe. Àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Èmi yìn ọ́ lógo bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ẹ̀kọ́ rẹ iyebíye èyí tó tún fi kọ́ mi lówùúrọ̀, èyí tó mú kọ́ lápá rere nínú ayé mi, èyí tó mú kọ́ wọnú ayé mi àyè láti lọ mọ ṣèṣe rere, èyí tó mú kọ́ wọnú ayé mi àyè láti lọ fọ ayé mi mọ́, èyí tó mú kọ́ wọnú ayé mi láti mú kí ìgbà tó ní kó dé bá ayé mi, ìjẹ́yẹ pé ayé mi ò tún mọ ìkorò mọ́, ìjákulẹ̀ kò tún sí tèmi mọ́, àní èmi ní tẹ̀síwájú rere ayọ̀ ojú àti wá lọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní gbogbo tí ń jẹ́ ìfàsẹ́yìn àní kò sí lọ́rọ̀ mi mọ́, bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ ìjákulẹ̀ àní kò sí lọ́rọ̀ mi mọ́. Ògo ní forúkọ rẹ Ọlọ́run ayérayé. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ pé ayọ̀ ìgbéga ìṣelógo àṣeyọrí ayọ̀ lóko àìtí mi ó tún mọ jẹ́ ìjọ àti mi ó tún mọ rí ìjọ àti wá lọ, tó tún mọ jẹ́ ìpè mi àti wá lọ. Bẹ́ẹ̀ ni àánú rẹ àti ìyọ́nú rẹ àti ṣeun fẹ́ rẹ àyè mi ó tún mọ rí wọn gbà àti wá lọ. Nínú gbogbo tí wọ́n bá ṣe ìtẹ̀síwájú rẹ yóò tún mọ jẹ́ tèmi, ìgbéga yóò tún mọ jẹ́ tèmi, ìṣelógo yóò tún mọ jẹ́ tèmi. Ní gbogbo ọ̀nà ògo ní forúkọ rẹ, ní gbogbo ọ̀nà ìyìn ní forúkọ rẹ. Àjùlọ bàbá àgbàlagbà oyè ọmọ ṣe, àjùlọ ayérayé mo sọ wípé o ṣe. Èmi mọ́ bẹ̀rẹ̀ bàbá mo sọ wípé o ṣe. Ọlọ́run ìfẹ́ o, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yìn padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ. Ní gbogbo ọ̀nà ẹ gba ọpẹ́ àti ìyìn, ní gbogbo ọ̀nà ẹ gba ọpẹ́ àti ìyìn, ní gbogbo ọ̀nà ẹ gba ọpẹ́ àti ìyìn mi. Ìyìn ògo ọlá àtọpẹ́ ní forúkọ rẹ. Olúwa bàbá mo sọ wípé o ṣe, àtòbíjọ bàbá mo sọ wípé o ṣe, olórí ọ̀fẹ́ àní mo sọ wípé o ṣe. Títí ayé lèmi ó mọ yìn ọ́ àti èmi ó sì mọ orúkọ rẹ ga. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú, nítorí ìṣeun fẹ́ àtàánú rẹ èyí tó wà tó dúró títí lálẹ́ ni, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àánú ni mo béèrè fún, nítorí pé kí ni èmi ò ní nǹkan kan tí mo lè ṣe láláyé níwájú rẹ. Ẹlẹ́ṣẹ̀ ni mí lábẹ́ àkóso bó ti wù kí o rí. Bàbá àánú ni mo béèrè fún, ṣàánú fún mi, dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí. Àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú, Ọlọ́run àánú,
àánú rẹ ni mo béèrè fún ní orúkọ Jésù Kristi ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àwáwí kan wo ni mo fẹ́ ṣe níwájú rẹ àríkíni ohun náà tí mo fẹ́ sọ níwájú rẹ kò ṣe àdéhùn kan ṣoṣo tí mo ní sọ́dọ̀ ni wípé bàbá àìrínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ ṣe àìrínú ọ̀pọ̀lọpọ̀ ìyọ́nú rẹ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa àdúgbò gbogbo orí kọjá ẹ̀ṣẹ̀ mi nù sọ mi di mímọ́ pátápátá nínú rẹ ó yá sọ mi di mímọ́ nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ ṣe ó yá sọ mi di mímọ́ pátápátá nínú rẹ ṣe sọ mi di mímọ́ pátápátá nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ Olúwa àdìmọ̀ béèrè fún dáríjì ní orúkọ Jésù Kristi àánú lójú gbogbo bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ìbéèrè fún dáríjì Ọlọ́run àánú wọ Ọlọ́run tó wọ́n lòdòdó ìwọ tó di dáríjì ká yìnbọn bẹ̀rù rẹ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí aṣọ ní mímọ́ ìwọ tí ń dáríjì tí yẹn sì rí dáríjì gbà nínú òtútù àti òdòdó àní nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ àánú ni mo béèrè fún èmi ò ní àwáwí kan tí mo fẹ́ ṣe níwájú rẹ bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ mi jì mí Ọlọ́run ṣàánú fún mi àti dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ àti ìrékọjá mi jì mí bójú rẹ láti òtẹ́ mo bá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí bàbá. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo ń béèrè fún ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní ọ̀tun Ọlọ́run rì mí bọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní ọ̀tun gbogbo tí ń ṣiṣẹ́ ìka àwọn ènìyàn iṣẹ́ àwọn ẹni bí ọ̀kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní pàtàgbára lórí ayé mi àti ohunkóhun tí ń ṣe tèmi láì àti láíláí mọ́ tábà wá rí èyí kan tí ó tẹ̀ tó ń farahàn nínú ayé mi àbí ohunkóhun kan tí ń ṣe tèmi ó yá kó di ìfàtútù gbogbo kó sì bàjẹ́ pátápátá kó yọ́ dànù ṣé ìrìbọmi fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní ọ̀tun Ọlọ́run àní gbogbo ń tà kọ́ nípa mi níbi ní búburú ní àdára èyí òwú kó jẹ́ àti ibi tá a kọ́ sí o àti ohun tí wọ́n fi kọ́ o àti àwọn tí wọ́n kọ́ o gbogbo wọn kí wọ́n di pé parẹ́ kó jẹ́ ohun tí ó ṣì mọ́ ṣé ìrìbọmi fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní ọ̀tun Olúwa gbogbo ń tó bá wà nínú ayé mi tínú Ọlọ́run ò dùn sí tí ó fògo fún Ọlọ́run alààyè mọ́ wo bó ni yóò ṣe dùn mí mọ́ wo bó ni yóò ṣe kà mí àtó mọ́ wo bó ni àrùn ṣe kàn mí tó nítorí rẹ̀ kó di fífà tuntun kó lu ayé mi kó ti di rúdànù kó ti di jorun tẹ́rùtẹ́rù ọkọ̀ọ̀kọ̀ gbọ́dọ̀ ṣẹ́kù nítorí pé kíni tẹ́ḿpìlì mímọ́ rẹ ni mo jẹ́ ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ṣe fún mi nínú ọ̀tun kí túbọ̀ mọ́ jẹ́ni dàláre látọ̀dọ̀ rẹ níbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo níwájú ènìyàn gbogbo níbikíbi yòówù kí n lè wà lágbàáyé kí n lè dé lágbàáyé ṣe ìrìbọmi fún mi ní ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run àánú oore ọ̀fẹ́ ojú rere ìyọ́nú rẹ àtìlẹ́yìn rẹ ìgbéga ṣíṣírògò dàláre rẹ pẹ̀lú ti ènìyàn gbogbo kí túbọ̀ mọ́ rí wọn gbà ju tàjẹmọ́ lọ ẹ̀rí rere ayọ̀ mi kó túbọ̀ mọ́ lógo kó túbọ̀ mọ́ milẹ̀ kó túbọ̀ mọ́ mi àgbáyé bó ṣe mi àgbáyé lọ nítorí ìṣeun fẹ́ àtàánú rẹ ìtọ́wà tó dúró títí láéláé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run àánú àní ìrìbọmi ọ̀tun àní mo béèrè nínú ẹ̀jẹ̀ Jésù a ṣe ìrìbọmi fún mi sẹ́ àní ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àní ni mo béèrè fún lọ́dọ̀ rẹ Olúwa ní ọ̀tun a tún ṣe ìrìbọmi fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àní kí ni gbogbo tí ń ṣe àwọn kóńkóń tá a kọ́ nípa mi níbi ní búburú ní àdára àyè láti mọ yọ bí láti mọ fogun jàbí àbí láti mọ yọ okòwò kan tí ń ṣe tèmi lẹ́nu ọ̀yá àní ní orúkọ Jésù Kristi kò ti pé parẹ́ àti ohun tí wọ́n kọ́ àti ibi tí wọ́n kọ́ sí àti ohun tí wọ́n fi kọ́ àti àwọn tí wọ́n kọ́ ní orúkọ Jésù gbogbo kí wọ́n ti pé parẹ́ àní ní orúkọ Jésù gbogbo kí wọ́n ti pé parẹ́ ní orúkọ Jésù gbogbo kí wọ́n ti pé parẹ́ ní orúkọ Jésù Kristi àní gbogbo kí wọ́n ti pé parẹ́ ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ní ọ̀tun Ọlọ́run ọ̀yá ṣe fún mi nítorí ìṣeun fẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró títí láyé ní orúkọ Jésù ọ̀yá ṣe ìrìbọmi tuntun ọmọ mìíràn fún mi sẹ́ àní nínú ẹ̀jẹ̀ Jésù Kristi láti bọ̀ ṣe ìrìbọmi fún mi sẹ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kéde gbogbo tí ń ṣiṣẹ́ àwọn ká ènìyàn àwọn ẹni búburú èyí tí wọ́n ti ṣe parí ni àbí èyí tí wọ́n tún gbèsè láti ṣe ni ọ̀kọ́kọ́ ni wọ́n gbọ́dọ̀ ní pàtàkì lórí ayé mi ọ̀yá àdìsọ gbogbo wọn dasọ lórí ayé mi àdìsọ gbogbo dasọ lórí gbogbo tí ń ṣe tèmi wọ́n bá dà ìjẹ́ àti ẹ̀rí kan bí àdì tí ó tẹ̀ ti fara hàn nínú ayé mi àbí ohun kan tí ń ṣe tèmi ọ̀yá àdìkó di fatubu gbogbo ọ̀yá kó sì bàjẹ́ pápátá ní orúkọ Jésù Kristi àdìkó di fatubu gbogbo àdìkó sì bàjẹ́ pápátá ní orúkọ Jésù Kristi àdì ọ̀kọ́kọ́ ní gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn kàrí abẹ́rẹ́ búburú ni ọ̀gbọ́n ní pàtàkì lórí ayé mi àbí ohun kan tí ń ṣe tèmi ní orúkọ Jésù Kristi ọ̀yá sọ gbogbo wọn dòkó ọ̀yá sọ gbogbo wọn di ohun tí ó ṣì ọ̀yá sọ gbogbo wọn di ohun tó jó ohun tó kọ́ pátá ní
ní orúkọ ti Jésù Kristi ìrìbọ mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní ọ̀tun Ọlọ́run ẹ̀yà wá túbọ̀ ṣe fún mi àti wá lọ àní ìrìbọ mi nínú ẹ̀jẹ̀ Jésù àní ní ọ̀tun Olúwa mo ń béèrè fún ẹ̀yà wá túbọ̀ ṣe fún mi ní orúkọ Jésù Kristi kí ni àwọn ohun tó wà nínú ayé mi àìtí òfògo àti fún Ọlọ́run aláṣẹ àbí tún Ọlọ́run ṣe àìmọ́ wo bóni yóò ṣe kábí àbóni yóò ṣe dùnmí àbóni yóò ṣe bóni àrùn ṣe kábí tó Olúwa fàwọn ti gbogbo Olúwa ìgbogbo òrùn dáhùn kó dáhùn sun wọn ohun gbogbo èyí tí kò fi ògo fún Ọlọ́run aláṣẹ ohun gbogbo tí Ọlọ́run kò fẹ́ rí nínú ayé mi ṣe ohun gbogbo tí ó mú ní Ọlọ́run àìdùn àìtọ́lọ́sọ gbogbo tí ṣe ìfẹ́ Ọlọ́run aláṣẹ nínú ayé mi Olúwa àní mo fẹ́ mọ kọ ó yá àní fàwọn ti gbogbo nínú ayé mi yá padà mọ́ kó dá mi kọ́ gbọ́dọ̀ kú ẹyọ kan lábẹ́ bó ti wù kó kéré tó Olúwa rú gbogbo wọn dàbí kí wọn kó sì jó wọn wá dá àdìgbò wọn kó ti jó wọn bá dá láì kò síbi kankan nítorí pé àdìtì rẹ lèmi ṣe àdìtẹ́bìlì mọ́ rẹ mo sì jẹ́ pẹ̀lú aṣojú rẹ mo sì jẹ́ pẹ̀lú bàbá àdìsẹ́rì bọ́ fún ní orúkọ Jésù Kristi àgbẹ̀wọ́ kó orun dànù kó nu ayé mi ọkàn gbọdọ̀ kù lẹ́yìn mọ́ ní orúkọ Jésù Kristi ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní mo béèrè fún ní ọ̀tun Ọlọ́run ṣe fún mi ṣe àní ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún Ọlọ́run ní ọ̀tun yá ṣe fún mi nítorí ìṣeun fẹ́ àtàlù rẹ̀ tó wà tó dúró títí láyé àjẹ́ àní ju ti àtẹ̀yìn wá lọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo ní gbogbo ọ̀nà nínú àjọ gbogbo ojú rere rẹ àti ti èdè rẹ kí tó bọ̀ rí gbà àní sẹ́ ní orúkọ Jésù Kristi túbọ̀ bọ̀ dé ìdá láì bó ṣe dáadáa lọ àtúbọ̀ dámìlá ju bó ṣe dámìlá lọ àdúrà túbọ̀ dámìlá rè ju àtiwọn lọ àdúrà túbọ̀ bomi rí ìdá láì gbàjú àtiwọn lọ àdúrà túbọ̀ dámìlá ju àtiwọn lọ àyíkí túbọ̀ dé ìdá láì bó ṣe dáadáa lọ àyíkí túbọ̀ rí ìdá láì gbàjú bó ṣe rí gbà lọ níbi gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo nínú àjọ gbogbo níwájú ẹni kò òkè lè jẹ àyíkí òkè lè jẹ lágbà ní orúkọ Jésù Kristi àyíkí túbọ̀ dé ìdá láì bó ṣe dáadáa látọ̀dọ̀ rẹ àyíkí túbọ̀ rí ìdá láì gbà látọ̀dọ̀ rẹ àtiwọn lọ àyíkí túbọ̀ dé ìdá láì ṣe àyíkí túbọ̀ rí ìdá láì gbà látọ̀dọ̀ dámìlá rẹ ní orúkọ Jésù Kristi ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ní ọ̀tun Ọlọ́run ṣe fún mi ṣe àní ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún Ọlọ́run ní ọ̀tun ṣe fún mi nítorí ìṣeun fẹ́ àtàánú rẹ̀ tó wà tòjú ti lára ní orúkọ Jésù Kristi àánú oore ọ̀fẹ́ ìyọ́nú ojú rere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti ìgbéga àti ìṣelógo rẹ̀ àti ìdálọ́ àti ìdáláre rẹ̀ ó àti ti ènìyàn gbogbo yá kí tó mọ orí wọn gbàtú àti wá lọ ní ọ̀pọ̀lọpọ̀ ní àìtúndẹ̀ ṣe pé orúkọ Jésù kí tó mọ orí wọn gbàtú àti wá lọ ní ọ̀pọ̀lọpọ̀ ní àìtó ní àìṣe kọjá ní akọ̀wé ní orúkọ Jésù Kristi àìkí tó mọ orí wọn gbà ní gbogbo ọ̀nà nígbà gbogbo ọjọ́ gbogbo Jésù àti wá ní orúkọ Jésù Kristi tó bẹ́ẹ̀ àti wípé àní ẹ̀rí rere ayọ̀ ògo mi àní kó àti mọ̀ gbò kó tó mọ̀ fún kó tó mọ̀ gbára hàn Jésù àti wá lọ àní kó tó mọ̀ mílẹ̀ gbogbo tó mọ̀ gbogbo ayé pápá ní orúkọ Jésù Kristi olúwa àní tó mọ̀ orí wọn gbà ní orúkọ Jésù Kristi àní èrè ayọ̀ ògo mi àní kó bẹ̀rẹ̀ sí mílẹ̀ àní kó bẹ̀rẹ̀ sí gbòòrò kó bẹ̀rẹ̀ sí gbogbo àgbẹ̀ pátá ní orúkọ Jésù bàbá àní kó ṣe ìrìbọmi fún mi ní ẹ̀jẹ̀ Jésù Kristi wá bá Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo ń fẹ́ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ju ti àtẹ̀yìnwá lọ. Agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ nínú ayé mi kò tó nǹkan. Ọlọ́run kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi fi lè mọ́ gba ìtọ́ni ìfinimọ̀nà lọ́dọ̀ rẹ ní ọ̀tun ní ojoojúmọ́. Gbọ́ mi láì sí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run àì nínú ayé ènìyàn Ọlọ́run yóò mọ̀ fìyàn mọ̀nà ṣùgbọ́n èyàn ò ní rí èyàn sì ní lè rìn lójú ọ̀nà yẹn. Ẹlòmíì wọ́n wà Ọlọ́run fi wọ́n mọ̀nà wọ́n rí wọ́n gbọ́ wípé Ọlọ́run sọ pé ọ̀nà tí ẹ kí wọ́n rìn ní ṣùgbọ́n wọn ò lè rìn lójú ọ̀nà yẹn ọ̀tọ̀ ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n ń tọ̀ nítorí pé kí ni agbára àti lè rìn lójú ọ̀nà yẹn kò ṣe fún wọn. So ọ̀tọ̀ ní agbára tó wà ní ayé wọn dípò kí wọ́n rìn lójú ọ̀nà tó lọ́run ní kí wọ́n rìn ọ̀tọ̀ ọ̀nà tí wọ́n rìn. Irú wọn ni ara wọn tẹ́rì tí wọ́n mọ̀ sọ pé sọ ibi táyé bá kọjú sí ni wọ́n kọjú ní àwọn náà kọjú sí nítorí pé kí ni wọ́n fẹ́ mọ̀ ṣe bí gbogbo ènìyàn ṣe ń ṣe. So Ọlọ́run wá sọ pé kí wọ́n rìn ibì kan ṣùgbọ́n àmọ́ wò wípé nígbà tí gbogbo èèyàn rìn báyìí táwọn wà lọ́ọ́ rìn báyìí ṣé títí wọn ní wàá yàtọ̀ ni kì í ṣàwọn náà agbára míì tún ti wà nínú ayé wọn tó ń ṣàkóso ayé wọn. So Ọlọ́run tọ́ wọn sọ́nà tí ẹ kí wọ́n rìn ṣùgbọ́n àwọn dúró wípé kí ni àwọn ò fẹ́ dá yàtọ̀ láàrin àwọn ènìyàn. Nínú ohun Ọlọ́run àti ohun ènìyàn èwo ló ṣe pàtàkì jùlọ ṣùgbọ́n nítorí pé kò sí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú ayé wọn láti jẹ́ kí wọ́n lè mọ ìyàtọ̀ àti ìgbésẹ̀ tọ́tọ́ àti láti lè gbé ìgbésẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. So tí àwọn èèyàn bá ṣe làwọn èèyàn ṣe dípò tìsọ Ọlọ́run. Mo ń sọ ìfọ́tò pé wọ́n kò fi ìtara gbàdúrà yẹn kì í ṣe pé Ọlọ́run ò tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ́nà ń tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ́nà ṣùgbọ́n àwọn èèyàn yẹn ni wọ́n ń kọ̀ láti ìrìn ojú ọ̀nà yẹn nítorí pé kí ni wọ́n fẹ́ ṣe bí àwọn èèyàn ṣe ṣe nínú ayé pẹ̀lú Ọlọ́run kò sì rí bẹ́ẹ̀. So nípa agbára Ọlọ́run alààyè àti nẹ́ẹ̀mí Ọlọ́run nínú ayé rẹ ló ti lè ṣe ohun tọ́lọ́run bá fẹ́ ló ti lè rìn lójú ọ̀nà tọ́lọ́run bá fi ọ sí. Bí àwọn yẹn bí ọba tí wọ́n gangan tó bá kún fagbára sí ẹ̀mí mọ́ tó bá tó gbọ́ fẹ́ rìn lójú ọ̀nà yẹn
àwọn èèyàn ó tún mọ̀ sí gbogbo ọ̀nà láti mú ọkọ̀ olójú ọ̀nà títọ́ Ọlọ́run wá bí mi léèrè màá ròyìn fún ọ. káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mi ò fi lè mọ̀ rìn lójú ọ̀nà tí ìwọ bá fẹsẹ̀ mi lé, èyí tí mi ò fi lè mọ̀ rìn níbi tí ìwọ bá darí mi sí, èyí tí mi ò fi lè mọ̀ gba ìtọ́ni àti kọ́ni rẹ̀, èyí tí sì mọ̀ gbégbèsè bó ti tó àti bó ti yẹ pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti náà mi mọ̀ rẹ̀ mo béèrè fún ẹ̀yà gbé wọ̀ mí lójijì. Bàbá àní mo béèrè fún àkọ́tún agbára àti náà mi mọ̀ rẹ̀ ní orúkọ Jésù ẹ̀yà gbé wọ̀ mí lójijì. èyí tí mi fi lè mọ̀ rìn lójú ọ̀nà tí wọ́n bá fẹsẹ̀ mi lé, èyí tí mi fi lè mọ̀ gba ìtọ́ni ìkọ́ni àti tọ́ni rẹ̀ àti darí rẹ̀ nígbà gbogbo, èyí tí mi sì mọ̀ rìn nínú ìtọ́ni àti kọ́ni àti darí rẹ̀ nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi. Bàbá kọ́ mi fún náà mi mọ̀ àtàgbára rẹ̀, àní mo béèrè fún àkọ́tún agbára àti náà mi mímọ́, nítorí pé agbára àti náà mi mọ̀ nínú ayé mi kò tó. Bàbá kọ́ mi fún agbára àti náà mi mímọ́ rẹ̀, èyí tí mi fi lè mọ̀ rìn àní lójú ọ̀nà èyí tí wọ́n bá fẹsẹ̀ mi lé, èyí tí mi fi mọ̀ rìn nínú ìtọ́ni ìkọ́ni àti darí àti ṣàkóso rẹ̀ nígbà gbogbo. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì. nítorí ṣeun fún àtàánú rẹ̀ tó bá tòjú tí láyé ní Ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì àjẹsàánú fún ẹ tó kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ yín, àní tí mo fi mọ̀ rìn nínú ìtọ́ni yín, àní nínú ìkọ́ni nínú darí gbà gbogbo, èyí tí mo fi mọ̀ rìn nínú ìfẹ́ nínú àṣírí gbà gbogbo. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, àní ẹ̀mí àtàgbára ni mo béèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì, ní ẹ̀mí mímọ́ àtàgbára mo béèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. káwọ́ méjèèjì sókè. Ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì, ẹ ṣẹ́ ọkàn, ẹ kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ yín, èyí tí ọ̀rọ̀ yín tí mò ń gbọ́ àní èmi ò fi ní mọ̀ gbọ́ lásán, ṣùgbọ́n yóò lè mọ̀ bọ́ sílẹ̀ rere nígbà gbogbo inú ayé mi, yóò sì mọ̀ ṣoṣo rere, èmi ó sì túbọ̀ mọ̀ rí àánú yín gbà àti ìyọ̀dọ̀ yín àti tọ́ni àti darí yín gbàjọ àti wá lọ láti mọ̀ ṣe rere, láti mọ̀ rí ìgbàláyé ju àti wá lọ. Pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú o Jésù Kristi ìwọ ọmọ Dáfídì, ní ìṣẹ̀lẹ̀ ọkàn ẹ túbọ̀ kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ yín sẹ́, àní ẹ túbọ̀ kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ yín ní orúkọ Jésù Kristi, àní ẹ túbọ̀ kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ yín, àní ju tí àtẹ̀ wá lọ ọ̀kẹ́ ọ̀rọ̀ yín tí mo gbọ́ ní òrèdòrè tẹ́ fi bọ́ mi, tẹ́ fi kọ́ mi, tẹ́ fi darí mi, tẹ́ fi ṣàkóso ayé mi, àìkó tó bọ́ lápá nínú ayé bó ṣe lápá nínú ayé, àìkó tó bọ́ sílẹ̀ nínú ayé bó ṣe bọ́ sílẹ̀ nínú, àìkó tó àmọ́ sún èso rere ní àmọ́ iye gbá lọ́nà gbà ju àtẹ̀ wá lọ. ayé mi wá tó bọ́ fọ́ nínú ògo bó ṣe fọ́ nínú ògo lọ, ayé mi kó tó bọ́ fọ́ nínú ọlá bó ṣe fọ́ lọ ní orúkọ Jésù Kristi. Bàbá ẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yín, àní ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì, èyí ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì. Olúwa ẹ kọ́ mi fún ẹ̀mí àti agbára yín, ó ṣe ọ̀rọ̀ yìí tó túbọ̀ mọ́ lápá nínú bọ́sẹ̀ yọ, ayé mi kó túbọ̀ kún fún ògo àti ìrẹsì wá lọ. Bàbá ẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yín, ìjẹ́ pé ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí tẹ́ fi kọ́ mi tẹ́ fi mọ́ gbogbo nígbà gbogbo yóò túbọ̀ mọ́ bọ́ sílẹ̀ bó ṣe yóò túbọ̀ ṣoṣo láyé bó ṣe ṣoṣo lọ, àyè yóò túbọ̀ lápá nínú bó ṣe lápá lọ, ìjẹ́ pé ayé mi yóò túbọ̀ kún fún ìyanu ògo àti ìgbẹ́ bó ṣe kún fún ọ lọ. Bàbá ẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára, ilé mi àtàgbà mo béèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo ń béèrè fàkọ̀tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀, Ọlọ́run àánú Jésù Kristi ìwọ ọmọ Dáfídì, wàá túbọ̀ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, nítorí pé ìwọ nìkan ni Ọlọ́run gbàlà mi, ìrànlọ́wọ́ àti olùtọ́ni mi. Ọ̀yá ayé mi kó túbọ̀ mọ́ kún fún àánú rẹ̀ ju àti wá lọ. Ire ayọ̀ gbogbo ọ̀yá kó túbọ̀ jẹ́ tèmi ju àti wá lọ. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì, ní ìṣẹ̀lẹ̀ ọkàn ọ̀yá ẹ túbọ̀ kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ ju àti wá lọ. ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún, ọ̀yá ẹ túbọ̀ gbé wọn ju àti wá lọ. ọ̀yá ní ọgbọ́n ní ìmọ̀ ní òyà ṣe kí mi túbọ̀ mọ́ pọ̀ ju àti wá lọ, àyè ní ọgbọ́n ní ìmọ̀ àti mi ṣe kí mi túbọ̀ mọ́ pọ̀ ju àti wá lọ. ayé mi kó túbọ̀ gba ìyanu bó ṣe gba ìyanu lọ, ayé mi kó túbọ̀ kún fún ìyanu oore ọ̀fẹ́ àti ọdún bó ṣe àti wá lọ, àní ìtẹ̀síwájú rẹ̀ ìdàgbàsó yàbọ̀ jẹ́ báyé bàtí kó tó jẹ́ báyé bó ṣe ayé mi lọ, ó àní ìgbéga tògo tó ga kó tó jẹ́ báyé bàtí wá lọ ní orúkọ Jésù Kristi. àyè kó mi fún agbára àti ẹ̀mí mímọ́ yín, èyí ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ọba ẹgbẹ́ wọ̀ mí lójijì, èyí ẹ̀mí mímọ́ àti agbára ẹ̀sùn ni mo béèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì. ayé mi kó túbọ̀ kún fún ìyanu bó ṣe kún fún ìyanu lọ, àyè kó túbọ̀ kún fún àánú bó ṣe kún fún àánú, èyí tẹ̀síwájú rẹ̀ dàgbàsókè rẹ̀ àṣírí rẹ̀ yà kó túbọ̀ mọ́ fún jẹ́ tèmi tó jẹ́ tèmi lọ nígbà gbogbo òwúrọ̀ rẹ̀ ayọ̀ gbogbo yà àyè kó túbọ̀ mọ́ fún àgó túbọ̀ fọdọ̀ mi ṣe gbogbo àyè tó máa lọ ní orúkọ Jésù Kristi. àyè pòkó yà jọ ṣọkọ́ tó bó ṣe bàbá ẹkún fún ẹ̀mí àtàgbára yín, Ọlọ́run nínú Ọlọ́run àánú o Jésù Kristi ọmọ Dáfídì, àyè ní ìṣe ọkàn àyè túbọ̀ kún mi fún agbára àti
mi ọjà tí wọ́n lọ ọ̀yà àánú ọ̀yà ìjìkú tó mọ nígbà tí wọ́n lọ ayé mi kó tó mọ fọ ní ògo bó ti fọ ní ògo lọ ìgbà ìgbéga ìṣelógo ọ̀yà kó tó mọ jẹ́ ti bó oore rẹ̀ gbogbo ọ̀yà kó mọ̀ jà sọ̀rọ̀ fún láti mọ ṣe ojú àti wọn lọ kí gbogbo ògo yẹn ó tó mọ jẹ́ ti bó jẹ́ ti lọ lórúkọ fagbára ẹkún fún ẹ̀mí mọ́ yín agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta agbára mi kò tó bàbá gbàgbára wọ̀ mí ẹ̀mí mímọ́ tó fún mi kò tó nǹkan kan Jésù gbé mi wọ̀ agbára Ọlọ́run alààyè èèmọ̀ ti tẹ́ lómi ṣùgbọ́n ti tèmi kò tó nítorí pé tó bá tó ni ó yẹ kí ètò yìí kó ti fẹ̀ lójú ju bó ti fẹ̀ lójú lọ tó bá tó ni ó yẹ kí àwọn irinṣẹ́ mi kó ti pé tipẹ́tipẹ́ tó bá tó ni ó yẹ kó jẹ́ wípé kí ni kò jẹ́ pé ètò yìí èmi nìkan ní ìmọ̀ rí pé mo mójútó nítorí pé kò tó ilé ọlọ́pàá tó yẹ pé kí ni ó fi dàbẹ́ pé èmi nìkan ni mo mójútó ètò yìí ní ìsìnkú ní ìsàwọ̀ ní òtútù kí ni tó tún fi di pé yóò tún fi di gbígbọ́ àti wíwò fún àwọn mìíràn náà tí Ọlọ́run fẹ́ bá pàdé nípasẹ̀ rẹ̀ so ìwà mọ títí ẹ bóyá títí ẹ ti tó ìwọ títí ò ti tó orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àánú Jésù Kristi ọmọdé àwọn kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú ayé mi kò tó àtúbọ̀ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ kọ́ wa sọ bí di apáta ìjìgboro iná àti àràjò ní irun láti mọ kọlù láti mọ lòlòlò láti mọ jóru tẹrù gbogbo tí ń ṣe ìjọba òkùnkùn sátánà tàrí kéré èyí kò yòówù kó wù kó jẹ tó sì tún mú kí ayé mi ó mọ fọ bó ti ọkọ fọ nínú ògo àní kí tẹsán kó mọ tẹ ayé mi bó ti ọkọ dé bá ṣe ayé mi ìyẹn tó mú kí ìrìn àjògo mi kó lọ àbí kó mọ wọlé àbí kó mọ falẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára sọbìdí àpáta jìgbòrò ní àtàrà jùlọ nínú rẹ̀ ìwọ Ọlọ́run àánú ìwà Jésù Kristi ọmọ Dáfídì láti mọ kọlù láti mọ lòlù pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì ayé ẹ̀kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára ayé ṣe ní ìṣẹ́ ọkọ̀ ẹ̀ tí wọ́n kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ ṣe nítorí pé agbára àti ẹ̀mí mímọ́ inú ayé mi ó kéré lọ́pọ̀ tó nǹkan Olúwa àní tí wọ́n kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yẹn àní nínú ẹ̀ tí wọ́n sọ bí apáta jìgbòlò iná àti àràjò nìran àní láti mọ kọlù láti mọ lòlòlò ohun gbogbo ti ṣe sẹ́tẹ̀ àti àríkà ìjọba òkun gbogbo àní gbogbo tó mú kí ìrìn àjò gomi kọ́ lọ ohun tó mú kí gbogbo kí ìrìn àjò gomi kọ́ mọ́ falẹ̀ mú gbogbo tó mú kí àní gbogbo ti ṣe ìrẹ́rẹ́ àjọ mi àní kọ́ nira láti wá ṣe ìmúṣẹ ayérayé bàbá Ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì ní ìṣẹ̀lẹ̀ lọ́kọ̀ ní orúkọ Jésù ẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yín àyẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yín ẹ tí wọ́n sọ mi di àpáta ìdìgbòrò yìí náà tẹ̀lé àjọlò nínú yín àyè láti kọlù àyè láti lọ́lọ́ àyè láti pọ̀ jó wọn rútẹ́rú àyè gbogbo tó ṣe ìnira àti ìdíwọ́ àbí ìdènà àbí àtakọ̀ àbí ìmùdẹ̀ ìfàsẹ́yìn àyè fún ìtẹ̀síwájú ìrìn àjò ògo mi àyè láti mú kí gbogbo tí ń ṣe ìrìn àjò ògo mi kọ́ mọ́ falẹ̀ láti mú kí gbogbo tí ń ṣe ìrìn àjò mi kọ́ mọ́ lọ àyè láti mú kí gbogbo tí ń ṣe rere mi kọ́ mọ́ nira fún mi láti wá sí ìmúṣẹ àyè láti mú kí àṣírí ayọ̀ àyè tó lógo tó dáa tó tóbi jùlọ àyè kọ́ mọ́ fara hàn ayé mi sẹ́ láti mú kí gbogbo tí ń ṣe ẹ̀rí ògo mi tó ga tó tóbi jùlọ àyè kọ́ bẹ̀ sí fara hàn sẹ́ àyè orúkọ Jésù Kristi bàbá ẹ kọ́ mi fún ẹ̀mí àtàgbára yín ẹ sọ mi di àpáta ìdìgbò àti ní àtàrà jòrò nínú rẹ ẹ kọ́ mi fún ẹ̀mí àtàgbára yín ẹ sọ mi di àpáta ìdìgbò àti ní àtàrà jòrò nínú rẹ àyè láti kọlù àti mọ lọ́rùn láti jó gbogbo toru láì kó síbi kankan ẹ kọ́ mi fún ẹ̀mí àtàgbára yín àtàkùn orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì ní ìṣẹ̀lẹ̀ kan ẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yín ó yá ẹ sọ bí di ẹ̀rù ńlá èyí tí ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi jìnnìjìnnì náà tó gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi nítorí pé ẹ̀yin ní ẹ̀rù ọba ẹ̀rù tó gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi àti jìnnìjìnnì ọba jìnnìjìnnì tó gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì ẹ̀yà nínú yín ẹ wá sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì tó gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi kí gbogbo tó ń jẹ́ ìdíwọ́ ìdènà àtakò ogun àní yóò kó wò kó jẹ́ tó bá tún lè dúró lójú ọ̀nà mi wípé àní ẹ̀rí ògo mi tó tayọ ni kò ní fara hàn èmi ò ní lẹ́ẹ̀rí ògo tó tayọ ayé mi ò ní mọ̀ fọ́ nínú ògo bó ti ọkọ̀ fọ́ nínú ògo ọ̀yà kọ́mọdé gbígbé mi láì sí àná kọ́mọdé gbígbé mi pátápátá àní kọ́mọdé jíjòrò tẹ́rú láì sí kankan Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yìí
àní ní orúkọ Jésù Kristi níbi gbogbo nígbà gbogbo àyè tí wọ́n ti lè mọ̀ kọ́ra wọn jọpọ̀ níbi ní búburú pàtẹ́ mi àmúyó bí ọtí wájú rẹ̀ kó mọ̀ ìjẹun láàrú kó mọ̀ sí mọ̀ ìjẹun wọn ní àjẹrun kó mọ̀ jísún gbogbo kòtò tí wọ́n gbé àní kó mọ̀ kú dànù lọ́fẹ̀ẹ́ lófò láìsí àánú kankan orúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú Jésù Kristi àyẹ̀wò ọmọ Dáfídì àti Abraham ní orúkọ Jésù ẹ ṣàánú fún mi ní orúkọ Jésù iná mi mímọ́ àti agbára ni mo béèrè fún ọyá ìgbéwọ̀ mi lójijì iná mi mímọ́ àti agbára ni mo béèrè fún ìgbéwọ̀ mi lójijì àkọ́tọ́ agbára àti iná mi mọ́ mo béèrè orúkọ Jésù ìgbéwọ̀ mi lójijì ọyá àdẹ́tọ́ sọ́bi di ẹ̀rù ńlá àti jìjì mi nípa àti àtúnwá lọ nítorí pé ẹ̀yin ní ẹ̀rù ọba ẹ̀rù tó gbé bó ti ń ṣe ẹ̀rù gbogbo àti jìnnìjìnnì gbogbo mi ẹ tó bá sọ bí di ẹ̀rù ńlá àti jìjì lánàá nípa bàbá ní orúkọ Jésù Kristi bàbá ẹ kọ́ mi fún dẹ́mi àtàgbára yín ọ̀yá àrí ní orúkọ Jésù ẹ tó sọ bí di ẹ̀rù ńlá àti jìjì lánàá nípa bàbá ní orúkọ Jésù Kristi àrí kí gbogbo kò yòówù kò wù kò lè jẹ́ àrí tó lè mọ̀ wà lójú ọ̀bẹ tó lè mọ̀ jẹ́ ìnira àbíjì wá bìjẹ̀ lọ fún mi láti mọ̀ mú kí ìrìn àjò ògo mi kó yá àbí kó gbèrò àbí láti mú tó lè mọ̀ sí èjì wá jìjì wípé àrí kí ẹ̀rí rere àyò ògo mi àrí kó mọ̀ sí fìdí múlẹ̀ kó mọ̀ sí fara hàn sẹ́ ọ́ ní orúkọ Jésù ẹ̀yà kọ́mọ̀ ti gbé mi pátápátá àrí tí egun tó àti egun gbogbo agbára àrí kọ́mọ̀ ti gbé mi pátá àrí kọ́mọ̀ tí ó ṣe àrí kí ẹgbẹ́ gbogbo bí kíbi tájú kọ́ àjọpọ̀ níbi ní búburú pàtẹ́ mi àrí àmúyọ́ bí ẹ tó wà dùn kó wọ́n mọ̀ ìjà wọn ní àmúyọ́ báyìí àrí kọ́mọ̀ jẹra wọn ní àìjẹrú àrí kọ́mọ̀ ti sún gbogbo tó táwọn gan fún ká kí wọ́n sì mọ̀ kó sínú àwọn táwọn gan bá dé sílẹ̀ fún wa lórúkọ Jésù Kristi ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì àìní ìṣẹ́ra kan ẹ ṣàánú fún mi ẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yín ẹ sọ mi di ẹ̀rù láti jìjìdá nínú yín ìtọ́pẹ́ èyí tí mo ṣe àyè nínú wàhálà àti ogun jẹ́ ó tó gẹ́sẹ̀ èyí tí mo ṣe nínú ìlà kàkà àti fagbára ká ṣe ó tó gẹ́sẹ̀ ẹ tó sọ mi di ẹ̀rù láti jìjìdá nínú yín ṣe èyí tó ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo àti jìjìdí gbogbo mi ìjẹ́pẹ́ gbogbo kóhun tó bá tún pẹ̀lú àìní ìdíwọ́ ìdìnnà àbí àtakò àbí yọlẹ̀ àbí nìdára àyè láti mọ mú kí ìrìnàjò gomi kọ́ mọ wọ́ àyè kọ́ mọ falẹ̀ àyè pátápátá ya àyè kọ́ mọ ti gbígbé mi pátá àyè kọ́ mọ ti jó pátá àyè kọ́ mọ ti pípa ní pátá gbogbo bí kìbí ó tún máa ti kọ́ra àjọpọ̀ níbi ní búburú dẹ́ẹ̀dẹ́ nípa tèmi àyè tí jọ́ọ̀rọ̀ àyè kí wọ́n ní àmúyọ́ bí ọtí wá ṣoṣo àyè kí wọ́n mú ẹ̀jẹ̀ ara wọn ní àmúyọ́ kí wọ́n sì mọ̀ jẹ́rẹ́ àjẹrù kí wọ́n sì mọ̀ jìsún kòtò dáhùn gbà fún kí gbogbo àyè kí wọ́n mọ̀ tẹ́sẹ̀ fún wọn bọ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n máa ṣe àyè kí wọ́n sì mọ̀ tí wọ́n jẹ ohun gbàgbé ohun àtẹ̀gbé ohun pa ohun ìtàn àyè ohun tí kò sì máa ní orúkọ sí Jésù Kristi bàbá ọlọ́run àyè Jésù Kristi ẹ̀mí mọ́ ọ̀yà ẹ̀ṣẹ̀ lọ́kọ̀ ẹ̀kún fún agbára ẹ̀kún fún ẹ̀mí mọ́ yín agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì mo fẹ́ àkọ́tọ̀ agbára àti ẹ̀mí mímọ́ ọlọ́run rántí àánú rẹ àti ìṣeun fẹ́ rẹ kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ rántí àánú àti ìṣeun fẹ́ rẹ mo ń fẹ́ agbára àti iná ẹ̀mí mímọ́ rẹ jùtọ̀ tí wọ́n kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ gbogbo ṣíṣe ilẹ̀ mi ògo mi ìpè mi ire mi àyẹ̀mọ́ mi ṣẹ̀dá mi ṣeré gbogbo pátápátá èyí tí a ti jí lọ́jọ́ tó pé ìta ti gbà sóni kúrò mi tó ti pé tè mọ́ ògo àwọn ìran ṣáájú ètò yẹ kí wọ́n lò tí wọ́n lò tí wọ́n ti kó ní gbogbo ẹ̀ bóyá kọ́bẹ̀ sì di gbígbà fún mi ní pátápátá rántí àánú àti ìṣeun fẹ́ rẹ ọlọ́run kọ́ mi fún iná mímọ́ àti agbára rẹ ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì ẹ̀ṣẹ̀ lọ́kàn ẹ kọ́ mi fún iná mímọ́ àti agbára ní àkójọ àti máa lọ gbogbo tí ń ṣe ògo mi ilẹ̀ mi ire mi àyẹ̀mọ́ mi ṣẹ̀dá mi ire gbogbo pátá tè mọ́ ògo àwọn ìran ṣáájú ìtàn gbogbo ẹ̀ kó bẹ̀ sí di gbígbà fún mi kó sì mọ́ jí lò fún mi láì mú ìnira kankan dání nínú ayọ̀ àlàáfíà ìfọkànbalẹ̀ àti ẹ̀mí gígùn pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dàn ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì ní ìṣẹ̀ra ẹlọ́kan àdìpọ̀ béèrè fún àkọ́tún agbára ẹ̀dẹ̀ kọ́ mi fún ẹ̀mí àtàgbára mi olúwa ẹ̀dẹ̀ tó kọ́ mi fún ẹ̀mí àtàgbára tó lọ ayé rẹ̀ yẹ bàbá rántí àánú àti ṣeun fẹ́ rẹ̀ ni tó ti wà lájọ tó ti pẹ́ ni èyí tí kò yé padà tó ti bọ̀ wá títí ayé nígbà kan ni bàbá nítorí àánú yẹ tó kọ́ mi fún ẹ̀mí àti agbára ẹni tó àti wá lọ ẹ̀mí àti agbára ni mo béèrè fún olúwa ẹni tó gbọ́ mi àti wá lọ ayé rẹ̀ ayé ó yá gbogbo tó ń ṣe ilẹ̀ bí ògo mi pè mí ní mi
mi ire mi iṣẹ́ mi ayọ̀ ń gbọ́ padà gbogbo àṣírí ayọ̀ ń gbọ́ padà gbogbo tí iṣẹ́ ìtọ́ mi àti tẹ́ mọ́ ògo àwọn ìran ìsájọ́ ẹkún wọn lò tó yẹ kí jogún èrè tí wọ́n ti kú tí wọ́n rí lónìí ọ̀yà àní gbogbo ẹ̀kọ́ bẹ̀ sí ní gbà fún ẹ ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayé àní orúkọ kọ́ mi fún ẹ̀mí mi màjẹ́ gbogbo ẹ̀kọ́ bẹ̀ sí ní gbà fún ní orúkọ Jésù Kristi àní ẹ̀kọ́ ẹyọ kan lẹ́yìn ọ̀yà gbogbo ẹ̀kọ́ bẹ̀ sí ní gbà fún ní orúkọ Jésù Kristi ayé ò nítorí ṣeun fẹ́ àtàánú rẹ̀ ìtọ́wà tó dó títà ní bàbá rántí ó lórúkọ tí a kọ́ mi fún ẹ̀mí mi màjẹ́ agbára rẹ̀ sẹ́ Ọlọ́run ayé ìjútà tí wà lóyá gbogbo ẹ̀kọ́ mẹ́ta ẹ̀kọ́ bẹ̀ sí ní gbà fún mi pátá gbogbo tí ń ṣe ògo mi àní ẹ̀tọ́ mi pè mí rè mí ilẹ̀ mi ṣe rè mí mọ́tò mi iṣẹ́ mi àní àwọn oríṣẹ́ mi gbogbo pátá àní gbogbo tí ń ṣe ìgbéga mi àní gbogbo tí ń ṣe àní ògo àwọn ìrànṣẹ́ tó yẹ kí wọ́n lò tí wọ́n rí lónìí èyí ń ṣe owó ara àwọn ogún mi ní orúkọ Jésù kó bẹ̀ sí di gbà fún pátá àìkó sì mọ̀ ní lò fún mi nípa agbára àti àṣẹrẹ ní ayọ̀ àti àlàáfíà ní dídùn pẹ̀lú ẹ̀mí àti àlàáfíà àti ẹ̀mí gbogbo pátá Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àyà ẹni rántí àánú àṣìfẹ́yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún Ọlọ́run àánú o Jésù Kristi ọmọdé àyà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára ó yà àní gbogbo tí ń ṣe tó àgọ́ mi àti gbogbo ẹ̀kọ́ mi ti gbà fún pátá láìkùn ẹ̀kọ́ mi ti gbà fún pátá láìkùn sí ẹ̀kọ́ ti gbà fún pátá láìkùn síbi ní orúkọ Jésù Kristi a gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dáfídì nítorí ìṣeun fẹ́ àti àánú rẹ̀ ẹ túbọ̀ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yín ẹ túbọ̀ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yín ìkórè ayọ̀ ẹ̀yà kí n bẹ̀rẹ̀ sí kó ìkórè ayọ̀ kí n bẹ̀rẹ̀ sí kó wo àti kórè ayọ̀ kọ́ ni kókó kọ́ ni ó le ohun tó le ní pé kọ́sá ti rí kókún fagbẹ́rẹ́ ìmọ̀ Ọlọ́run alààyè àti ẹ̀mí mímọ́ rẹ̀ èyí tí ọmọ fi ọ́ lé ọ̀nà tọ̀tọ̀ tó bá ti rí ìdarí àti tọ́ni Ọlọ́run alààyè ó rí ọmọ kórè ayọ̀ láì mú ìnira kẹdà láì làágùn jìnnà nítorí pé a ti fìdí rẹ̀ mọ́ pé ìbùkún Ọlọ́run ní mu nílà láì fi làálàá kún so nígbà ìtọ́ni àti kọ́ni Ọlọ́run alààyè ni ló ti lè mọ kórè ayọ̀ so fi dára béèrè fún agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè yẹn orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àní ká mọ ṣiṣẹ́ bí ẹni ká mọ jẹjẹ rírí kì í ṣe títì mi ìwọ ni Ọlọ́run tó ní wúrà àti fàdákà lọ́dọ̀ ìwọ lọ́lọ́run olùkórè ayọ̀ àní kórè ayọ̀ lọ́tọ̀ sí mi kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí ìṣeun fẹ́ àtàánú ẹ rántí àánú rẹ̀ àti ìṣeun fẹ́ rẹ̀ Olúwa kí n bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ kọ́ mi fún ẹ̀mí àtàwọn kí n bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ èyí tó kún fún èrè ìbùkún ìgbéga àṣeyọrí ohun rere ayọ̀ gbogbo àti ẹ̀bùn rere pípé látòkè wá tó bẹ̀ já ìkùnì sí láti gba orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ láti ọ̀rọ̀ bàbá àyà sàánú fún mi kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ Ọlọ́run àánú Jésù Kristi ọmọdé abáyé ní ìṣẹ̀lẹ̀ ọkàn ẹ túbọ̀ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára ẹjọ́ àti máa lọ ẹ̀mí mímọ́ àti agbára ẹgbẹ́ wọ̀ mí lójú àti máa lọ nítorí ìṣeun fẹ́ àtàánú rẹ̀ èyí tó wà tó dúró títí láti bàbá rántí o ẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára ẹjọ́ àti máa lọ nítorí pé kìíní àìnímọ̀ ṣiṣẹ́ bí ẹni mọ̀ jẹjẹ rí kì í ṣe tèmi àìnímọ̀ ṣiṣẹ́ bí ẹni mọ̀ jẹjẹ rí kì í ṣe tèmi kí wọ́n mọ owó ká mọ mú ní sẹ́yìn kì í ṣe tèmi ó bàbá àyẹ̀kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe Ọlọ́run ayẹyẹ Jésù Kristi àìníṣẹ́ kan àyẹ̀kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yẹn ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àdìsódà ìṣẹ́kúdà ní akọ̀ọ́dà sílẹ̀ tó bẹ̀ já ìkòrí sẹ́gbẹ̀ ya kébìrẹ̀ sí ní kó àyíkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àdìsódà ìṣẹ́kúdà ní akọ̀ọ́dà sílẹ̀ tó bẹ̀ já ìkòrí sí láti bẹ̀ ya kébìrẹ̀ sí ní kó bàbá mo béèrè fún àánú ní orúkọ Jésù bá ẹ ṣàánú fún mi ẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára Jésù yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe èyí ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì èyí ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ẹgbẹ́ wọ̀ mí lójijì nítorí ìṣeun fẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró títí láíláí ni bàbá rántí ó yà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ìwọ Ọlọ́run ló kórè ayọ̀ yà àyè gbẹ̀rẹ̀ sí ni wá fún agbára tó ń gbẹ̀rẹ̀ sí kórè ayọ̀ ìkórè ayọ̀ tó fún ọ̀pọ̀ èrè ayọ̀ ìbùkún ìgbéga ògo aláṣà àti tóbi rẹ̀ yà kí n bẹ̀rẹ̀ sí ni kó ní àmì tó ní àyè ìṣẹ́kù ní àyè ọkọ̀ tó bẹ̀ já ìkòrè sí láti bẹ̀ yà kí n bẹ̀rẹ̀ sí ni kórè ayọ̀ ètò fún ọ̀pọ̀ ẹ̀bùn rere ẹ̀bùn pípẹ́ ẹ̀bùn ayọ̀ láti rí tèmi ọba kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára ìdí ẹ̀mí àtàgbà tó bá gbé wọ̀ mí lójijì agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àánú
Jésù Kristi ìwọ ọmọ Dávidi Abraham ẹ ṣíra lọ́kàn ẹ súre fún mi ẹ ṣíra lọ́kàn ẹ súre sínú ayé mi ọ̀nà rere ya ẹ bẹ̀rẹ̀ sí mú mi rìn ọ̀nà yẹn ọ̀nà bùkún ọ̀nà gbéga ọ̀nà ayọ̀ ẹ bẹ̀rẹ̀ sí tọ́ mi sí ẹ bẹ̀rẹ̀ sí fi mi mọ̀nà ju tàtẹ̀wá lọ ayé mi ya kó bẹ̀rẹ̀ sí kún fún ògo ohun rere pátápátá gbogbo ẹ̀rí rere ayọ̀ pátápátá ètí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n àdúrà rẹ̀ dọ̀ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú Jésù Kristi ọba Dávidi àìníṣẹ́ lọ́kàn ní orúkọ Jésù Kristi àyà ẹ ṣàánú fún mi ẹ súre sínú ayé mi àyà ẹ ṣàánú fún mi ẹ súre sínú ayé mi orúkọ Jésù Kristi ẹ̀yà mọ̀ fún mi mọ̀nà ẹ̀yà mọ̀ kọ́ mi lójú ọ̀nà yín ẹ̀yà mọ̀ tọ́ mi lójú ọ̀nà yín ẹ̀yà mọ̀ mi mọ̀ ọ̀nà yín ní orúkọ Jésù Kristi ayé mi ọ̀yà àdìkọ́ bẹ̀ sí fọ ohun ògo ayé mi àdìkọ́ bẹ̀ sí gbà yín padà rere ayé mi kọ́ bẹ̀ sí fọ òdìlò ògo ẹ̀rí ayọ̀ ògo mi kọ́ bẹ̀rẹ̀ fún mi láti àkókò lọ ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú Jésù Kristi ọba Dávidi ní orúkọ Jésù ní ìṣẹ̀lẹ̀ kan ya ẹ ṣàánú fún mi àìní ìṣẹ̀lẹ̀ kan ẹ ṣàánú fún mi àìní ìṣẹ̀lẹ̀ kan ẹ ṣàánú fún mi ẹ súre sínú ayé mi ní orúkọ Jésù Kristi àìní ẹ súre sínú ayé mi ní orúkọ Jésù Kristi èrè ayọ̀ láti ọjọ́ tí mo bèrè fún ẹ sún ayé mi ní orúkọ Jésù Kristi ayé mi ẹ kó gbà yín padà rẹ pápátá àìní tẹ̀síwájú rẹ kó bẹ̀rẹ̀ rẹ pápátá ìgbéga rẹ kó bẹ̀rẹ̀ sí jẹ́ ti pápátá ògo ayé mi kó bẹ̀rẹ̀ sí gbé pápátá èrè ayọ̀ ògo mi àìní kó bẹ̀rẹ̀ sí láti sin ní orúkọ Jésù Kristi bàbá àìní ẹ súre sínú ayé mi ní ọ̀pọ̀lọpọ̀ àánú yín Jésù Kristi ẹ̀yà súre fún mi ní ọ̀pọ̀lọpọ̀ yín àìní ẹ rántí àánú àti ìṣèlúfẹ́ yín tó ti wà láti tó ti pẹ́ yín ní orúkọ Jésù ẹ̀yà ẹ súre fún mi sí ayé mi àìní kó gbà yín padà rere èrè ayọ̀ ògo mi kó bẹ̀rẹ̀ sí ní orúkọ Jésù Kristi ayé bàbá ẹ súre fún mi ọlọ́run àdúrà ẹ súre fún mi ẹ̀yẹ fẹ́ agbára tuntun ẹ̀yẹ kan ayé mi sẹ́ àìní súre fún mi kẹjá mi náà kẹ́ ṣe mí ní ìfẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àánú Jésù Kristi ìwọ ọmọ Dávidi láti orí tẹ̀mí mọ́ yín wá ní ìṣẹ́ra yín lọ́kàn ẹ súre fún mi ire tí ẹnikẹ́ni ọ̀gbọ́rí tétí ọ̀gbọ́rí tójú òrí tẹnu òròrí ni mò ń béèrè fún bàbá èyí tí ò mú kí ayé mi kó gbà yí padà rere gẹ́gẹ́ bí ẹ ti ṣe ti Jábésì gẹ́gẹ́ bí ẹ ti ṣe ti Obedédómù olúwa àní ire yẹn ẹ wá sùn sínú ayé mi láàárọ̀ yẹn wá sùn sínú ayé mi èyí tí ayé mi kó gbà yí padà rere gẹ́gẹ́ bí ẹ ti ṣe ti Jábésì èyí tí ayé mi kó gbà yí padà rere gẹ́gẹ́ bí ẹ ti ṣe ti Obedédómù àti èmi àti ilé àtọ̀nà gbogbo tí ṣe tèmi pátápátá pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú oníbàjẹ́mú ayọ̀ Jésù Kristi ìwọ ọmọ Dávidi àolú akéré sóre àyè tí gbogbo agbára yàtọ̀ tó bẹ níkàwọ́ rẹ̀ ní ìṣẹ́lẹ̀ kàtí ọlọ́run àlàyé ní orúkọ Jésù Kristi ẹ̀ súre sínú ayé mi mo béèrè fún òrè ayọ̀ látọ̀dá torí tẹ̀mí mọ́ yín wá ìrètí tí ọ̀gbọ́rí ìrètí tó jó òrìrì ìrètí ẹ̀dùkẹ́nu ẹnu òròrí sẹ́ ó ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú Jésù Kristi ìwọ ọmọ Dávidi ní ìṣẹ́lẹ̀ kàwé àyè ẹ̀ parapọ̀ ẹ̀ súre sínú ayé mi àní ẹ̀ wá sùn sínú ayé mi ayé mi yakọ gba yín padà rí pápátá ó àní èrè ayọ̀ tó lógo tó ga tó tóbi jùlọ èyí tí ẹnikẹ́ni òrírú rẹ̀ rí yakọ bẹ̀ ṣe ní ayé mi àyè gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe nínú ayé Jábésì àyè tí ayé rẹ̀ gba yín padà rí ayé tèmi yakọ gba yín padà rí ògo tó ga tó tóbi jùlọ pátá ní orúkọ Jésù Kristi àyè gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe nínú ayé Obedédómù èyí tí ayé rẹ̀ gba yín padà rí tó sì bí gbogbo àgbáyé ayé tèmi yakọ gba yín padà rí àyè tó kún fún ògo àpapọ̀ ògo àyè láti bí gbogbo àgbáyé ọlọ́run àánú àyè Jésù Kristi ọmọ Dávidi àyè ní ìṣẹ́lẹ̀ kan bàbá ẹ ṣàánú fún mi sẹ́yìn àyè ní orúkọ Jésù ẹ ṣàánú fún mi àìlórúkọ Jésù ẹ ṣàánú fún mi àìlórúkọ Jésù ẹ ṣàánú fún mi àìlórúkọ Jésù ẹ ṣàánú fún mi ọ̀yà àní ẹ súre ayọ̀ sínú ayé mi èrè tẹ́tí ọ̀gbọ́n tó jó òrìrì tẹ́nu òròrè ọ̀yà àní ẹ sún sínú ayé mi kó gba yín padà rere ọ̀tún pápátá tó lògó pápátá àyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti Jábésì àyè ayé tèmi náà kó gba yín padà rere ògó pápátá àyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti Obedédómù ayé mi kó gba yín padà rere ògó pápátá ìjẹ́ pé àyè ògó omi àyè bẹ̀ sí gbogbo àgbáyé bàbá àní orúkọ Jésù lórúkọ sí àní súre sínú ayé mi ẹ̀rí ayọ̀ ògó omi tó ga tó yà kọ́pẹ́rẹ́ àtàkókò ìṣubú apá àti ẹ̀fíjẹ́ ọlọ́run ni ọ̀yà àní súre sínú ayé mi èrè ayọ̀ tó ga tó tóbi jẹ́ mo bèrè orúkọ yẹ súre sínú ayé mi ní orúkọ yẹ bàbá súre sínú ayé mi ayé bàbá súre sínú ayé mi àníkà ìṣẹ́ fọ̀ ní ògo lọ. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi ń pa láṣẹ ni mi ò dálábà o nítorí wípé
Ọlọ́run àánú àti Jésù Kristi ọmọ Dávidi ti ṣàánú fún mi ní ìṣàn àwọn lọ́kàn. Àti wípé a ti sọ nípa tèmi wípé ọmọ aláṣẹ lèmi ṣe. A sì ti ra mi padà ní iye kan tí kì í díbàjẹ́. Ètí ń ṣẹ̀jẹ̀ Jésù Kristi tí kò lábùlà, tí kò lábàwọ́n, tí kò lẹ́gbẹ́. Gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, ògo mi, ìpín mi, ire ayé mi, àyànmọ́ mi, ìṣẹ̀dá mi, tí èmo ògo àwọn ìran ìṣáájú. Mo pàṣẹ ni, ó yá àní bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ayé mi. Ẹ padà sínú ayé mi, ẹ bẹ̀rẹ̀ sí wúlò fún mi sẹ́. Ẹ bẹ̀rẹ̀ sí di lílò fún mi. Ìfẹ́ mọ́ mi tẹ́ wà, àní ẹ kúrò níbẹ̀. Àní ẹ padà sínú ayé mi, ẹ bẹ̀rẹ̀ sí di lílò fún mi. Nítorí ògo àti ògo Ọlọ́run, ẹ bẹ̀rẹ̀ sí di lílò fún mi pátá. Àkọ́kọ́ de ìta ayé mi gba ìpadà rere, èmi ò sí lábẹ́ ègún èpè àti májẹ̀mú kankan mọ́. Àní gbogbo tí ń ṣe ògo bíi pé ìbílẹ̀ ayé mi, ẹ padà sínú ayé mi sẹ́, ẹ bẹ̀rẹ̀ sí wúlò fún mi. Ó agbára kàbí ìjọba bí gbèmọ̀ abẹ́ni kan wà tó fẹ́ ṣe ìnira àbí ìdíwọ́ fún yín láti pé kí ẹ mọ̀ sí padà sínú ayé mi. Ó yá ẹ run wọn pátápátá, ẹ lọ̀ wọ́n lúlú, ẹ gùn wọn mọ́lẹ̀ kọjá ní orúkọ ti Jésù Kristi. Gbogbo ẹ̀yin iṣẹ́ ọwọ́ Ọlọ́run rẹ̀ ẹ kọjá lọ sí gbogbo ibikíbi tí a ti gbẹ́sẹ̀ lẹ́ẹ̀tọ́ mi. Ibikíbi tí ẹ̀tọ́ mi wà, ẹ lọ gbà padà fún wa tẹ́lẹ̀. Ó tó gẹ́ àní ẹ lọ gbà wá fún mi tẹ́lẹ̀ nítorí pé ẹ̀tọ́ mi àti ìpín mi ni pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ ohun gbogbo tí ń ṣe ògo mi, àyànmọ́ mi, ìṣẹ̀dá mi, ire ayé mi, àti gbogbo tí ń ṣe ìpín mi, oríire mi pátá, gbogbo pátápátá, ìgbéga mi àti ìṣeré mi, àdìtẹ́ mọ́ ògo àwọn ìran ìṣáájú ni, èyí tí ń ṣe ara àwọn ògo mi tí àwọn tí wọ́n lò tí wọ́n fi kú ni. Mo pàṣẹ ní orúkọ Jésù yẹn padà sínú ayé mi. Nítorí wípé kẹ̀yìn àní Ọlọ́run àánú Jésù Kristi ọmọ Dávidi àní ní ìṣàlọ́kọ àní wọ́n ti ṣàánú fún mi. Ayé mi ti gba ìyípadà rere àti ra mi padà ní iye kan ìtìkìjì bàjẹ́ tí ń ṣẹ̀jẹ̀ Jésù Kristi tí kò lábàlá, tí kò dábàá, tí kò lẹ́gbẹ́, tí kò lójú wọn ni. Èyí tí kò sí ìrúbọ àti ètùtù mìíràn kankan mọ́ lẹ́yìn rẹ̀ ṣe. Àti wípé àti fi agbára àti àṣẹ fún mi. Àní láti mọ pàṣẹ fún gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run àti pàpàtà ti ṣe tẹ́lẹ̀ ọ̀dà pàpàtà. Àti wípé àní àti ibi tí jẹ́ ọmọ Ọlọ́run àti àjogún Ọlọ́run pẹ̀lú àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi. Ní orúkọ mo ṣe páyà ṣe ní orúkọ Jésù Kristi. Ó yá àní gbogbo tí ń ṣe ògo mi, àní gbogbo tí ń ṣe ìpín mi, ire ayé mi, ẹ̀tọ́ mi, àṣà ṣe orí ìgbà gbogbo mo gbà padà. Àní mo pa ní àṣẹ ẹ kó níbi jẹ́ padà sínú ayé mi. Tẹ mọ́ ògo àwọn ọ̀ràn ìṣàtú ẹ kí jogún rẹ̀ tí ìrírí tí wọ́n lò tí wọ́n fi kú ni. Mo gba gbogbo padà ní orúkọ Jésù yẹn padà sínú ayé mi. Àní orúkọ Jésù yẹn padà sínú ayé mi. Ní orúkọ Jésù yẹn padà sínú ayé mi. Ní orúkọ Jésù yẹn padà sínú ayé mi. Ẹ dì í lò fún mi yẹn. Ìjọ òun kọ́ wà bí tó a fẹ́ ṣe ìjùwà bí ìjìnlá bí ìnira fún yín. Ó yá ẹ tẹ̀ wọ́n pa, ẹ tẹ̀ wọ́n rí, àní ẹ tẹ̀ wọ́n gún, ẹ sọ wọ́n jẹ́ wọn àtẹ̀gùn fún yín. Àní láti padà sínú ayé mi ní orúkọ Jésù Kristi. Àní Ọlọ́run àánú àti Jésù Kristi ọmọ Dávidi ni àní Abraham àní mo ti parapọ̀ àní wọ́n ti ṣe mí kọjú ṣe mí lóore èmi ti rí àánú gbà àní láti ọ̀dọ̀ Ọlọ́run alààyè àní èmi sì ti di òmìnira pátápátá àkórògbò tí ń ṣe àní ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti ti ègún àti ìpè tí májèmọ́ tí ogun òran àti ogun ègún èpè àti ti ẹ̀jẹ̀ gbogbo pátápátá àní kò tún sí ẹnikẹ́ni tó tún ní pàtàkì láti ṣe ìdíwọ́ fún mi mọ́ ẹ̀tọ́ mi ò ní ẹ̀tọ́ láti wà lóbi kankan mọ́ tí mo ṣe pàṣẹ ní orúkọ tó gbogbo tí ń ṣe tọ́ mi àní kò ní mi yẹn padà sún ayé mi àní ẹ̀bẹ̀ sí dúró fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà àti ìbùkún àti ìṣeré àti ogun pátá ẹ̀ padà sún ayé mi gbọ́ ohun gbogbo tó dọ̀dọ̀ pátá ẹ kọjá lọ sí gbogbo bíkíbi tí a ti gbẹ́sẹ̀ lẹ́ẹ̀tọ́ mi lórúkọ Jésù Kristi ẹ lọ gbà fún mi tẹ́lẹ̀ ẹ kọjá lọ sí gbogbo bíkíbi tí àwọn yẹn ti gbẹ́ ẹ̀tọ́ mi pamọ́ àní lọ gbà fún mi tẹ́lẹ̀ lórúkọ Jésù Kristi àní ọdún tí wọ́n ti fi gbà padà àní lórúkọ Jésù ẹ ṣe àní gbogbo ẹ sì gba gbogbo èrè rẹ̀ pátá lórúkọ Jésù Kristi àní akọ fún mi lórúkọ Jésù Kristi àní àṣẹ ní orúkọ ìṣàbá ní orúkọ Jésù lọ́gbà bó ti ṣe tó mi fún mi lórúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi Ọlọ́run àánú ti ṣàánú ayé mi Jésù Kristi ọmọ Dávidi àti ti Abraham ẹni tó fira ìṣerúbọ àti ètùtù fún ìgbàlà aráyé ó ti ṣàánú ayé mi ìyẹn pé èmi ti rí àánú gbà kò tún sí ìnira àti ìdíwọ́ kankan fún mi mọ́ láti mọ tinú ògo bọ́nà ògo inú ẹnu inú ìṣeré bọ́n ìṣeré ìrànlọ́wọ́ Ọlọ́run àlàyé láti bí mímọ́ wá ìdí àti kọ́ nípa ti ṣe mí ni kò sí ẹnikẹ́ni tó lè yí padà àbí tó lè bàjẹ́ àtìlẹ́yìn Ọlọ́run láti ṣí oníwà fún mi ni kò sí ẹnikẹ́ni tó lè yí padà àti tó ti lè bàjẹ́ ìdí mo ṣe paláṣẹ fún yín ẹbẹ̀ sí kẹ́mi láti mọ ìjìyà mi fún mi sẹ́ gbogbo ẹ̀yàn ń gèrò ẹbẹ̀ kẹ́mi láti mọ ìjìyà mi fún mi ẹ̀rí ayọ̀ ògo mi ẹ̀yà kọ́ bẹ̀rẹ̀ láti ṣìṣin lọ ní gbogbo ọ̀nà ọ̀yà kí n bẹ̀sí tayọ kí n bẹ̀sí náà ṣọyọ kí oore gbogbo ayọ̀ ọ̀yà àdìkọ́ bẹ̀rẹ̀ nínú ayé mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo kí n mọ lékèké tí mo pọ̀ ní oore sá ju tàtẹ̀ wá lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àṣẹ o àní kì í ṣàbá gbogbo ẹ̀yà ń gẹ̀lò ní sí ayọ̀ mi, àní ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi nítorí wípé kìíní àní èmi ti rí àánú gbà, àní lọ́dọ̀ Ọlọ́run àánú ẹni tó fẹ́ mi tó sì fẹ́ mi ju èmi gẹ́gẹ́ lọ tó dàbí ní àwòrán ara rẹ̀, àní lọ́dọ̀ Jésù Kristi, àní ọmọ Dáfídì ọmọ Abraham ẹni tó ti fẹ́ràn ṣe irúgbó àti ètùtù àti ìràpadà fún gbogbo aráyé, àní tó ti fún ẹni tó ti fẹ̀jẹ̀ rẹ̀ ṣe ètùtù tí kò sí àbùlà tí kò dábàá wọn tí kò sí ètùtù àti ìràpadà mìíràn kankan mọ́ ìdí mo ṣe padà ṣe ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yà ń gẹ́ ìlú ní sẹ́yìn ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́, àní láti mọ kó gbogbo tí rí ayọ̀ mi wá fún mi sẹ́ ní orúkọ ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́ nítorí wípé kẹ́ni àti fìdí rẹ̀ àti kọ́ àti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ẹnikẹ́ni olóyè pa kò sí lè dípàjẹ́ láíláí nítorí wípé kẹ́ni àní ọ̀rọ̀ Ọlọ́run ni àní ó sì fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ àti kọ́ nípa ti wípé ìrànlọ́wọ́ Ọlọ́run láti bí mi mọ́ wá lèmi ọmọ nígbà nígbà wo lọ́jọ́ gbogbo ìwé bẹ́ẹ̀ ni àtìlẹ́yìn Ọlọ́run lèmi ọmọ nígbà nígbà wo lọ́jọ́ yèmí ìdààmú ìkorò kì í ṣe tèmi mọ́ èyí tí mo ṣe páyà àṣẹ ní orúkọ tó gbogbo ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíjà mi fún ẹ ọ̀yá ẹ̀rí ayọ̀ ògo mi tó ga tó tóbi jọjọ́ ìgbẹ́ tó ní ọ̀yá àníkọ́bẹ̀ láti àkójọ àti wọn lọ tí ó tayọ tó lóògùn tó lè tó ní bọ́ yakọ́bẹ̀ láti àkójọ eré ayọ̀ gbogbo mi ọ̀yá kọ́bẹ̀ sí wọlé tó mi wá sẹ́ àní ẹ̀bẹ̀ tí kó gbogbo tí ń sẹ́ ìrún wá fún mi sẹ́ àní gbẹ̀gẹ̀ gbogbo wáyà kọ́bẹ̀ sí kó wá fún mi sẹ́ ọ̀yá àní ògo mi yá bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù ìwọ ìran rere mi yá bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ aṣọ mi yá bẹ̀rẹ̀ láti àkókò yìí lọ ilẹ̀ kó rere gbogbo yá ṣí fún mi sẹ́ ní orúkọ Jésù rẹ̀ sẹ́ àní tó pàṣẹ fìdí rẹ̀ múlẹ̀ àní ẹnikẹ́ni oṣù lè yí padà pé ìrànlọ́wọ́ Ọlọ́run láti bí mímọ́ wà ní ti tèmi àtìlẹ́yìn láti sóni wà ní ti tèmi kì í ṣe tọwọ́ ènìyàn èyí mo pa ní àṣẹ o gbogbo ẹ̀yà gẹ̀lẹ́ ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jẹ́ mi fún mi ẹ̀yà ẹ̀rí ayọ̀ ògo mi tó ga tó tẹ̀ yọ abẹ́rẹ́ ní láti sin ọdún orúkọ Jésù rẹ̀ ṣe gbogbo tí ń ṣe ìrẹ́yẹ bóyá bẹ̀rẹ̀ sí wá sí mo ṣe fún láì ní orúkọ Jésù rẹ̀ ṣe àṣírí òróró gbogbo yà bẹ̀rẹ̀ ní ayé mi ní orúkọ Jésù rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni àní gbéga àtúnkẹ́ láti tún yà jẹ́ ìjẹ́ tèmi láti orúkọ Jésù rẹ̀ ṣe ọ̀yà àní ògo mi yà bẹ̀rẹ̀ sí ní fò níbi gẹ́gẹ́ yà bẹ̀rẹ̀ sí pàṣẹ níbi gẹ́gẹ́ ní orúkọ Jésù rẹ̀ ṣe gbogbo ẹ̀yà ń gẹ̀rọ ní sàyẹ̀wò ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jẹ́ mi fún mi ṣe ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jẹ́ mi fún mi ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jẹ́ mi fún mi àṣẹ ní orí yà kí ní orúkọ Jésù rẹ̀ ṣe. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Èmi ò sí lára àwọn tẹ́lẹ̀ mọ́ yọ lẹ́nu mọ́ o ìfẹ́ mẹni tẹ́ ń ṣe ẹni yòówù kó wù kẹjẹ ẹ ṣòfò dànù ẹ kú dànù ẹ run dànù ẹni yòówù kó wù kẹjẹ tẹ́ pẹ́rẹ́ ayé ní láyé ẹni jáwọ́ lórí ọ̀rọ̀ ayé mi àní ẹni tẹ́ ń ṣe ọkàn mi mọ ohun kan ṣoṣo tọ́kẹ̀ mi ni wípé kí ni èmi ò sí lẹ́ni tẹ́lẹ̀ mọ́ ọjọ́ lẹ́ni tẹ́lẹ̀ mọ́ nílára mọ́ tẹ́lẹ̀ mọ́ pọ́n lójú àbí tẹ́lẹ̀ mọ́ fàkókò rẹ̀ ṣòfò mọ́ nítorí pé a ti ra mi padà ní iye kan ètí kì í díbàjẹ́ tí kò lábùlà tí kò lábàwọ̀n ìyẹn ti ṣẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run àánú ti ṣàánú fún mi Jésù Kristi ọmọ Dáfídì Abraham ẹni tó fira ìṣe ìrúbọ àti ètùtù fún ìgbàlà aráyé ó ti ṣàánú fún mi mo ti bọ́ pátápátá lọ gbogbo tí ń ṣe ìfinisùn àti gbogbo tí ń ṣe ìdálẹ́bi gbogbo pátá ẹ ní àṣà àtẹ̀tọ́ kankan lórí ayé mi àti kóhunkóhun kan tí ń ṣe tèmi ẹ rún dànù ẹ sọ fìlà tó pé àánú àti oore ọ̀fẹ́ ọ̀ká kò lórí ayé yẹn pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ẹni yòówù kó wù kẹjẹ èmi kò mọ mi ò fẹ́ mọ èmi ò sì fẹ́ mọ bó lẹ ṣe jẹ àní ẹ lọ rún dànù àti ẹ̀yin àti ilé àtọ̀nà àti gbogbo agbára yín àní gbogbo ìgbìmọ̀ àtijọba àní ẹ rún dànù ní orúkọ Jésù Kristi ẹ̀yin tẹ́ pé ayé ní kì í gbọ́ àní kì í gbà tẹ́ ní ẹ kò ní jáwọ́ ẹ kò ní tẹ̀yìn àní ló rọra yé mi àbí okòwò kan ṣe tèmi láti mọ jẹ́ ìyọnu àbí ní àbí wàhálà nítorí pé kí ni èmi ò ṣe dẹ́ni tẹ́lẹ̀ mọ́ yọlẹ́ tẹ́lẹ̀ mọ́ ní amọ́ ìdí ni wípé kí ni Ọlọ́run àánú ti ṣàánú fún mi èmi ti rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run àánú ẹ̀yin tó dọ̀ ọ̀run àtayé èmi ti rí àánú gbà lọ́dọ̀ Jésù Kristi àní ọmọ Dáfídì ọmọ Abraham àní orúkọ sí Jésù Kristi àní àṣírí àmì padà ní iye kan èyí tí kìí jẹ́ báyìí tí kò dábìlà tí kò dábàbọ̀ tí ń ṣẹ̀jẹ̀ Jésù Kristi èyí mo pa ní àṣẹ orí orúkọ Jésù sọ ya ẹ̀rùn dànù àti ẹ̀yin àti ilé àtúntà tí ó bá ti gbogbo ìgbìmọ̀ àní ẹ̀rùn dànù nítorí pé kí ni èmi ò sí lára àwọn tẹ́tù lè mọ yọ lẹ́nu mọ́ èmi ò sí lára tẹ́tù lè mọ dálẹ́bi mọ́ èmi ò sí lára tẹ́tù lè mọ fi sùn mọ́ àní èmi ti bọ́ gbogbo tí ń ṣe dálẹ́bi o àti mo sì jẹ ìdálẹ́bi pátá nínú agbára Ọlọ́run àti àṣẹ rẹ̀ ní orúkọ Jésù Kristi ọ̀yà ẹ̀rùn dànù ẹni yòówù kò wù kẹ́jẹ́ àní ẹ̀rùn dànù àní ẹ̀sọ́fù dànù àánú àti òròfẹ́ ọ̀ká kò lóra yìí àní ẹ̀rùn dànù ẹ̀sọ́fù dànù nítorí pé kíni àti kọ́ nípa tẹ̀gbẹ́ ẹnikẹ́ni ọmọ sì yọmi lẹ́nu mọ́ ẹni yóò kó tó bá yọmi lẹ́nu àní kó rú dà yóò rú dà yóò ara rẹ̀ fún rẹ̀ àní yóò sì gẹ́rẹ́ àrí dànù ní orúkọ Jésù ẹ̀yẹ ẹgẹ́ dànù ẹ̀jọ̀ tí kò sí mọ́ ní orúkọ Jésù àṣẹ ni ní kò sí ẹ̀rùn dànù àní ẹ̀sọ́fù dànù ní orúkọ Jésù ẹ̀yẹ parun kẹrù ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ Ọlọ́run àánú ìjẹ́ pé wọ́n ṣàánú ayé mi Jésù Kristi wọ́n ọmọ Dáfídì
mo mọ̀ sọ wípé o ṣe fún àánú ìtí mo rí gbà láti ṣayé mi lógo, láti dá mi láre, láti mú àyípadà rere dé bá ayé mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú bàbá mo dá gbogbo àti ìpadà sọ́dọ̀ rẹ̀. Jésù Kristi wọ ọmọ Dáfídì aláàánú jùlọ akiri sórí ọmọ dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀. Ètò pé ẹ̀yin ṣàánú fún mi, mú mi rí àánú àti ìrọ̀fẹ́ àti ojúrere yín àti ọ̀run. Ẹ̀yin rántí ìṣeunfẹ́ àti àánú yín bí ó ti wà láti ilẹ̀ wá láti tìkọ́ sí wa. Olú àmọ́mọ́ lórí mo sọ wípé ṣé ẹgbàá ọpẹ́ àti ìyìn mi. Ayé mọ́mọ́ lórí mo sọ wípé ṣé ẹgbàá ọpẹ́ àti ìyìn mi. Àjùlọ mọ́mọ́ lórí mo sọ wípé ṣé ẹgbàá ọpẹ́ àti ìyìn mi. Fún títóbi àtagbára ìlú ayé mo sọ wípé ṣé ẹgbàá ọpẹ́ àti ìyìn mi. Ó fàánú láti tún mo rí bàtẹ́ tún fi dá mi láti tún ṣe mí ní ògo. Ìjẹ́ pé ayé mi ò tún mọ ìkorò àdàmú àtúnṣe mọ́. Bẹ́ẹ̀ ni àní gbogbo tún ṣe tó máa ti pin padà gbogbo padà ó ti gbígbà fún padà lẹ́kùn síbi kankan. Àní ẹ̀yin ti kọjá lọ sí gbogbo tẹ́tọ́ àti gbà gbogbo padà fún padà ọkọ̀ kò sì ní kú lẹ́yìn. Ẹ̀ní ìta ayé mi ọgbà yẹn padà rẹ̀ gẹ́gẹ́ bí ti ṣe ti jábẹ́sì àti tóbi tó dó mọ́. Ayé mi ò tún mọ ogun ẹgbà tí mo máa tún ṣe mọ́ àti ẹgbà tí gbogbo tún ṣe tó padà àní àti dálábòkun fún ògo òyìn láti pẹ́ ní forúkọ rẹ̀. Èyí ni mo ṣe ké Olúwa sọ́jà sọ́jà àmọ́ gba ògo lọ. Ẹ̀yà sọ́jà àmọ́ gba ògo lọ. Iná mi mímọ́ àti agbára àti àṣà tuntun àti ìjọba láti mọ̀ sọ́kà ìjà sí wa lọ láti mọ̀ kọ̀ wá láti mọ̀ tọ́ wa láti mọ̀ darí wa láti mọ̀ fi amọ̀nà láti mọ̀ ṣàṣepẹ́ ìlú ayé wa ìjà sí wa lọ láti mọ̀ súrò fún wa bá pàjọ́ àyìn láti mọ̀ mú àwọn wà lójú ọ̀nà rẹ̀ nígbà gbogbo kí ìjọba orúkọ mọ̀ sí bọ́sọ̀ ní ọba àjọ sọ agbára àti nẹ́ẹ̀mọ́ ìkàlẹ̀ láti mọ̀ sọ ìjọba ìkàlẹ̀ láti mọ̀ fi tó agbára kan onáwó ọ̀tọ̀ agbára láti mọ̀ gbé láti mọ̀ súrò nígbà gbogbo ayé ẹni kọ̀ọ̀kan akótó mọ̀ gbà yí padà rere àti àwọn àtàwà nígbà tí wọ́n wà ògo ní forúkọ ikú ọ̀tún ṣe yé títí ìlàmọ̀ gbórúkọ rẹ̀ ga. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ògo ni fún Olúwa lókè ọ̀run lẹ́ẹ̀kan sí ẹni tó dá ọ̀run àti ayé tó sì ní gbogbo agbára níkàáwọ́. Ọlọ́run àánú ẹni tó rántí ṣeun fẹ́ àtàánú rẹ̀ nígbà gbogbo lórí ayé wa láti mọ̀ ṣe àṣepẹ́ inú ayé wa láti mọ̀ ṣe wá lógo láti mọ̀ bùkún wa láti mọ̀ gbé wa ga. Ògo ni fún Olúwa lókè ọ̀run ẹni tí kò ní dẹ́kun àti mọ̀ gbọ́ ti sì wà nígbà gbogbo ìdí ó sì mọ̀ mú kí ẹnì kọ̀ọ̀kan wa ká mọ̀ ní èrè ayọ̀ ní orúkọ ti Jésù Kristi gbogbo yóò sì mọ̀ jẹ́ tirẹ̀ láì àti láíláí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Lẹ́ẹ̀kan sí mo kí wa kú oríire náà yóò túbọ̀ mọ̀ pọ̀ sí yóò túbọ̀ lé sí yóò túbọ̀ gbìnlẹ̀ sí nínú ẹ̀mí gígùn àti ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ ní oríire yẹn ni yóò túbọ̀ bá wa ní ojoojúmọ́. Òmíràn tó tún dàbí rẹ̀ ẹ má yẹ ká gbàgbé ìyìn ọjọ́ méjì tó parí oṣù nínú ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ bọ́ sí ẹ̀yìn ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù tuntun náà nínú ọ̀sẹ̀ tí ń bọ̀ lòun náà bọ́ sí. Ẹ jẹ́ ká palẹ̀mọ́ láti yin Ọlọ́run lógo gẹ́gẹ́ bí wọ́n sì mọ̀ sọ fún wa kí ni kan tó lè fi yin Ọlọ́run lógo àtẹ́wọ́ rẹ ni ohùn rẹ ni ijó rẹ ni ohunkóhun tí ọba rí pé ọba lè rọ̀ Ọlọ́run láti fi yan Ọlọ́run lógo ó yá bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ kò sì yọ̀ǹda nǹkan bátá láti lè yan Ọlọ́run lógo ẹni tó dára sí mi tó dára sí ọ tó dára sí ẹnì kọ̀ọ̀kan wa tó sì ń ṣàánú fún wa nígbà gbogbo èyí ó sì mọ̀ ṣàánú fún wa ní gbogbo ọjọ́ ayé wa ìjẹ́ pé kò ní fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan títí dé ìjọba ọ̀run títí di ọjọ́ tí a gbọ́ káàbọ̀ mọ̀dọ̀ rẹ bọ́ sínú ayé olówó rẹ so ẹ jẹ́ ká fẹ̀mí ìmoore wa hàn sí Ọlọ́run á sì rí wípé kíni nígbà gbogbo ẹ̀rí ayọ̀ nìkankan wa yóò túbọ̀ mọ́ pọ̀ sí ju bó ṣe pọ̀ lọ ògo àti yóò sì mọ̀ jẹ́ tọ́lọ́ bó ṣe jẹ́ tọ́lọ́ nínú ayé wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró dè ọ́ lẹ́nu mi. Bàbá rere o, ìwọ lọ́lọ́run òtítọ́ o, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró dè ọ́ lẹ́nu mi. Atóbi jùlọ ìwọ lọ́lọ́run òtítọ́ òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ọba ayérayé, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró dè ọ́ lẹ́nu mi. Ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo àti yín padà sọ́dọ̀ rẹ̀ aṣọ ìpò ṣe gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn. Àwa ìbálẹ́gbẹ̀rọ ahọ́n kò mọ̀tò láti fìyàn àtàwa tá a wà níbí àti gbogbo àti wọ́n gbọ́ wa tí wọ́n wò wá apánupọ̀ a sọ pé a mọ̀ lóore gbogbo orí tó ń ṣe inú ayé wa gba ọpẹ́ àti yìn títí ayé láwọn mọ̀ yìnyín ọ láti mọ̀ gbórúkọ rẹ̀ ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó bùkún wa ó gbé wa ró ó sọ wá dayọ̀ ju tí a ti ẹ̀ ń wá lọ ó túbọ̀ ṣàánú fún wa
oore ọ̀fẹ́ àti àánú àti ọ̀nà rẹ̀ àtúrò àti àtìwá lọ ìtọ́ni ìkọ́ni àti dáadé àti finimọ́ rẹ̀ jù tí àtìwá lọ àtúbẹ̀rẹ̀ sí rí gbàtà àtìwá lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ nígbà gbogbo ayé wa yóò túbọ̀ mọ́ fọ̀nùgò bó ṣe fọ̀nùgò lọ ẹnikẹ́ni nínú wa kò ní mọ̀ nira mọ́ kí ni tó jẹ́ ṣùgbọ́n ayé ẹnìkọ̀ọ̀kan wa ó dópin láti àkókò lọ ó sì di ẹ̀ríire ayọ̀ àti ẹ̀ríire ògo fún wa láti àkókò lọ nínú àjọ ọjọ́ tòní àrògolo pátápátá àrògolo ní gbogbo náà a sì dára àbùkù fún ní gbogbo náà àní paríparí ìjọba ọ̀run ní orúkọ Jésù kò ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ agbára àti lérí àyà àti légédé ìjọba ọ̀run yọ̀dá rẹ̀ fún wa ní orúkọ ti Jésù Kristi gbogbo yìí sì jẹ́ tọ́lọ́run alààyè Jésù Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo. Àmín 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 àṣẹ.